àwọn tí wọ́n bá ń ṣe àdéhùn fún yàn ní Nàìjíríà tó bá débi wọ́n máa ń yẹ àdéhùn. kò mú àdéhùn yẹn ṣe pẹ̀lú mi ṣe understand so nígbà tó di pé mi ò gbóhùn ìyàwó mi rárá nǹkan tó yẹ kí n wá sílùú ìgangan nìyẹn àti mi ò gbóhùn ìyàwó mi rárá tán family den disturb mi pé àbúrò mi kan náà yẹn náà ṣì wà níbí náà pẹ̀lú àwọn méjì kan náà ẹ̀kọ́ra kò sẹ́ǹdì owó sí mi o nítorí pé Italy yẹn èmi ni mo ta gbogbo ẹrù ilé mi èmi mo fi san owó mọ́tò ra oúnjẹ fún àwọn tí mo kó wá pé ibi tá à ń lọ a gbọ́dọ̀ débẹ̀ nígbà tá à ń lọ àwọn òpin bọ́lá tó fẹ́ ṣe passport àìdébẹ̀ níbo ni plane wà nígbà tá a dé Kánò wọ́n tún sọ pé márùwá ń gbé wa lọ so nígbà tá a dé bíbá bọ́gà mi sọ pé màá san 14,000 dinars lẹ́yìn pé mo tún wá obìnrin mẹ́ta gbogbo obìnrin tí mo wá fún generally 5 ni. ẹ wá obìnrin 5 generally èmi fúnra mi kó 3 wá mo rẹ̀ tí kò fi ìyàwó mi àti èèyàn kan náà ránṣẹ́ síwájú ó jẹ́ 5. ó jẹ́ 5 lérò pé ẹ̀ ń bọ̀ ní Italy. lérò pé mo ń bọ̀ ní ó Italy. dà ó tún bíríìjì contract yín wípé kò ń ṣe Italy o. mo bára mi ní Libya. ẹ bára yín Libya. ẹ tún wá dé Libya tán. wọ́n á tún ní màá sọ. ẹ̀yin lẹ fowó ara yín wọ ọkọ̀. dé Kánò ra oúnjẹ tí gbogbo àwọn girls go everything ra hijab 14,000 pẹ̀lú owó tẹ̀sùn náà fún wọn fẹ́ tẹ̀lé yín. kúrò ní ibẹ̀ yẹn láì ṣe pé wọ́n ní pé kí n máa bọ̀. ok tó yẹ sọ fún un. ṣe understand ó na ogun jọ́ọ̀gì ẹ̀yin bọ́gà yìí ẹ máa tún ká màmá o ẹ̀yin máa tún ká màmá o. so ọkùnrin ni mí so aláìpẹ́ àwọn boys tó pọ̀ ń bẹ̀ ló yẹ kó ráyè nà mí pa lọ́jọ́ yẹn ó nà mí jẹ́ kó fọ́ last jog ó fọ́ mọ́ mi lórí tó dé mọ́ mi lẹ́yìn ọ̀run tí yẹ pé mo ṣubú sílẹ̀ tó ní tí bá máa kú kí n kú. Mighty Play TV, we give you the best. kí gbogbo ẹ̀ lólùfẹ́ Mr. Mighty Play TV ẹ̀ ní àárọ̀ yìí a kí gbogbo yín pé a kú Jímọ̀ Olóyin tèní ẹ̀mí wá ṣọ̀pọ̀ ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ la tún fi kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa pé happy new year ẹ̀mí wa tó rọ́dún yìí arọ́dún tó ń bọ̀ láṣẹ Ọlọ́run bá mi Èdùmàrè àní táwọ́ná àní tí o agbára Ọlọ́run gbogbo ibi tí ó wá ti ń dùn wá tí bàtà ti ń dùn wá lẹ́sẹ̀ Ọlọ́run bá mi Èdùmàrè yóò ṣe kíni yóò bo òróró òtura yóò bù síbẹ̀ bẹ́ẹ̀ tí mo mọ̀ mí orúkọ mi ò yí padà Mr. Mighty orúkọ tèmi jẹ́ dákú tí ò ṣe é jí gbé Olódùmarè tí gbọ́dọ̀ ṣubú tí ò gbọ́dọ̀ yí gẹ̀rẹ̀ ẹ ti mọ̀ mí ọmọ Ẹ̀gbá Mọ̀líṣàbí agbègbè Àkàlà ọmọ erin jogún ọlá ọmọ òṣìlẹ̀ kọ̀pálẹ̀ kò dé ọmọ yumúyumú lorò ń dún yànmọ̀yànmọ̀ òun lorò ń kùn Ẹlẹ́gbá Mọ̀líṣàbí agbègbè Àkàlà Àbáyọ̀mí ọmọ Òkègbèmí Mighty Play TV mo kalẹ̀ sórí ètò lẹ́nìí ibi tẹ́ ti mọ̀ wáyé pé àwọn máa gbé àwọn èèyàn wá sórí ìkànnì yìí láti máa ṣàlàyé àwọn ìrìn àjò wọn sẹ́yìn kí wọ́n tó dé ìpele tí wọ́n dé báyìí ló jẹ́ kí ká ṣe bẹ́ẹ̀ ká rìn gidigidi ká wò pé ọdún tuntun tá a wà yìí tá a lè gbé wá ẹni tá a bá sùn tí là máa ń jarun pálù gẹ́gẹ́ bí ẹ̀yin òwe ẹ̀yin àgbà tó ṣe bí òwe o ẹnìkan ni mo tún òun ni mo sùn tì mo wá fẹ́ jarun pálù wọn tó ti yé yín bẹ́ẹ̀ hàn. Mighty Play TV, we give you the best. mo ṣe wá sí mo lọ ká ọmọlé ni o àkámọ́lé ni wọ́n la lọ fi ṣe torí pé a mọ̀ pé wọn náà máa ń bísí ọ máa ń sá káàkiri òbòdó ọ̀dọ̀ wa bí àmọ́ àkàn ọmọlé. tó àlejò wa lè ní tá a gbé wá àwọn kan lè mọ̀ wọ́n dáadáa àmọ́ àwọn kan wà tó yẹ pé tí ìmọ̀ wọn délẹ̀ kàn máa ń mọ̀ wọ́n lóòrèfé ni àmọ́ níbi abala yìí lẹ́ẹ̀tì mọ̀ wọ́n dáadáa lẹ́ẹ̀tì mọ̀ owó èèyàn tó jẹ́ lẹ́ẹ̀tì mọ̀ ibi tí wọ́n ti ń bọ̀ lẹ́ẹ̀tì mọ̀ gbogbo àwọn nǹkan kankan tó jẹ́ pé mọ̀ ń pa wọn síbi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi ilẹ̀ ti máa kíni lẹ́ẹ̀tì máa mọ̀ wọ́n. àlejò wa ẹ káàbọ̀ sà. mo kí gbogbo lé. ẹ kọ́kọ́ bá dárúkọ orúkọ yín fún àwọn olólùfẹ́ yín àtàwọn tó wà ń ta kí lorúkọ yín àti pé ọmọ olùbọ ní yín pàtó ń bọ̀ láti gbé bìín. orúkọ mi Olúwaṣeun fún mi Akórèdé mo jẹ́ ọmọ bíbí Ogun State. níbo lógùn State. Ìjẹ̀bú-Rẹ́mọ. Ìjẹ̀bú-Rẹ́mọ wà. Ìjẹ̀bú-Rẹ́mọ wà. ẹ fẹ́ de Ìjẹ̀bú ẹ fi kọ́ wọn olólùfẹ́ yín lé. mo kì í dédé wẹ́n ọmọ iye mi Ìjẹ̀bú. ṣàlàfíà dídí wọn wà. ẹ̀ẹ́dì ẹ̀ ń wà. bílẹ̀ ti wà ṣọwọ́ mi ya kó àṣekọ ọdún ẹ̀mí wa ṣe eré pọ̀ láyé o.
ẹ̀yin tẹ́ ẹ bá wò wá náà rí pé Ìjẹ̀bú yẹn àtẹ̀gbá ó fẹ́ wọnú ra wọn díẹ̀díẹ̀ àti Ìjẹ̀bú àtẹ̀gbá Ogun State náà ni gbogbo ẹ̀. amọ̀kógùn náà ni bọ̀ èdè yẹn ó fẹ́ máa ṣe báyìí wọnú ra wọn. Ó ẹ̀yin ọmọ possible. Ẹ̀gbá kò ní bàjẹ́ fún yín ayé yìí kò ní yẹ ẹ lẹ́ o ayé yìí ò ní pín ẹ̀kẹ́ ẹ̀ máa rí ṣe ẹ̀ rí pé ó fẹ́ ṣe kínní. tó bá mi tàbá ń bini léèrè tí ò bá ń dìjà nígbò lẹ ti dàgbà ṣé Ìjẹ̀bú náà lẹ dàgbà sí Ìjẹ̀bú lẹ ti lọ léèwé ni àbí ọkọ̀ bí yín Jẹ̀bú ẹ wá gbé yín sáwá àbí báwo ni ìrìn àjò yín ṣe bẹ̀rẹ̀ láti kékeré ní Ìjẹ̀bú. Ìjẹ̀bú lọ bí mi sí, Ìjẹ̀bú mo dàgbà sí, Ìjẹ̀bú mo ti ka ìwé, Ìjẹ̀bú mo ti ṣe everything. Ìjẹ̀bú lẹ ti ṣe gbogbo nǹkan yín Mo ti ṣe gbogbo ẹ̀. nígbà tí ẹ fẹ́ wá sí ìlú àlùbáríkà ń bì Ìjẹ̀bú lẹ ti wá síbì Ìjẹ̀bú náà mo gbà wá síbí. Ìjẹ̀bú ló mú gbé wọ ló mú gbà wá. Ìjẹ̀bú ni. ẹ dàgbé mi náà ti ń gẹ́tì Ìjẹ̀bú yẹn díẹ̀ Àbí? Ìjẹ̀bú ló mú gbà wá bí. Ti try. tó fáwọn tí wọn ò bá mọ̀ yín àmọ́ fáwọn kan wà tí wọ́n máa tó mọ̀ yín dáadáa bí ẹni mowó àwọn kan dẹ̀ sì wà tó yẹ pé wọ́n mọ ẹni tí wọ́n ń pè ní Akóredé mo ṣe láti mọ̀ yín díẹ̀ nígbà kan sẹ́yìn irú iṣẹ́ wo lẹ̀ ń ṣe ní Nàìjíríà tẹ́lẹ̀ kẹ́ ẹ tó wá síbi iṣẹ́ wo kan lẹ̀ ń ṣe ní pàtó. Iṣẹ́ méjì ni mò ń ṣe ní Nàìjíríà kí n tó wá síbí báyìí. Iṣẹ́ àkọ́kọ́ shoemaker ni mò ń ṣe. Tí mo dẹ̀ ní ṣọ́ọ̀bù tí mo dẹ̀ ní ọmọṣẹ́. shoemaker ní ọ̀hún pé shoemaker mọ̀ ń sìn yín o. Nígbà táwa ṣe ẹ ṣe máa shoemaker ní shoemaker ó ti wà modernize ẹ máa fakọ pé cobbler shoemaking shoemaker. cobbler lọ ní orúkọ tó ń fún wọn sìn. Àwọn oníkàràmọ̀ lọ sọ de cobbler. Tó bá ní shoemaker àwọn tó ń build shoe ni. bẹ́ẹ̀ ni. So torí pé ó rí bákan pé bí àwọn tó ń ṣe kokoko òun ló fà á táwọn èèyàn fi máa ń láì kọ́ máa pe shoemaker yẹn. ẹ wá rò pé cobbler ọ̀tọ̀ ní cobbler ọ̀tọ̀ ní shoemaker. Meanwhile shoemaker àwọn tó ń build shoe ni. bẹ́ẹ̀ ni bàbá mi. Ìwo ni iṣẹ́ kejì tẹ́ tún yàn láàyò torí pé ibi iṣẹ́ kejì yẹn gangan ibi ẹ̀ mo sì ń lọ síbẹ̀ ìwo ni iṣẹ́ yín kejì yẹn náà. Iṣẹ́ tíátà ni iṣẹ́ kejì. Tíátà iṣẹ́ òṣèré orí ìtàgé mi ò rò pé àwọn kan mọ̀ pé ẹ tiẹ̀ bóyá ẹ ṣe iṣẹ́ orí ìtàgé rí nínú ìlú ìṣá. Nítorí pé ìlú mi ò gbé sórí rárá. bẹ́ẹ̀ ni torí pé mo mọ̀ pé àwọn kan ò mọ̀ bẹ́ẹ̀ ni àwọn kan ò mọ̀. ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ láti ibi tíátà yẹn kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti bàbá àbèjì tá mọ̀ sí Lálùdé kí ni ìbáṣepọ̀ yín láàrin wọn torí pé mo ti rí oríṣiríṣi kíní yín mo ti rí oríṣiríṣi fọ́tò fọ́nrán yín kí ni nǹkan tó báwo ló ṣe jẹ́ ẹ̀yin àti Lálùdé. Lálùdé bàbá mi bàbá àbèjì Fatai Oòduà mo kí yín. Ṣé ni Lálùdé jẹ́ bí ọ̀rẹ́ sí ọ̀gá tó kọ́ mi níṣẹ́ gangan orúkọ ọ̀gá tó kọ́ mi níṣẹ́ ní Mondosi Taofik Adéwálé táwọn èèyàn mọ̀ sí Mondosi tí ò rújú. Taofik Adéwálé tí ò rújú orúkọ wọn ló tún pè wọ́n. stage name wọn náà nìyẹn. tí ò rújú Mondosi torí pé àwọn àti Dìgbòlùjà jọ ń share the same name. tó yẹ pé Dìgbòlùjà wọn fẹ́ kẹ́ clear torí ọ̀rọ̀ pé Taofik Adéwálé ni òun náà ni the same name lọ́jọ́ ń share. Dìgbòlùjà náà dẹ̀ gba ara tí òrùjú náà kọjá. ok àwọn náà gba ara wọn kọjá. kọjá lọ́rọ̀ tí bàbá àbèjì táwa ń sọ Lálùdé tá à ń sọ lọ yìí ọ̀rẹ́ ọ̀gá yín ni wọ́n nígbà wo lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà lọ́dọ̀ ọ̀gá yín yẹn gangan báwo lẹ ṣe alábàápàdé Lálùdé. Johnny yẹn pọ̀ àti secondary school ni mo ti gbìyànjú tíátà àti secondary school ni mo ti join ASEDRAM which is Christian Drama Ministry. So nígbà tó yá tá ń gbìyànjú tá ń ṣe eré agboolé so from there mo pàdé ta ti ń ta ọjà kẹsẹ̀tì tá ń ṣe one disc nígbà ẹ understand. èmi gan rántí ìgbà yẹn mo ta kẹsẹ̀tì kan gbà yẹn orí mi fẹ́ pa kẹsẹ̀tì tí Money Film Production tí Money kan náà ohun ẹnu sọ mí dà
Ajíbádé Alájọ one disc yẹn mo fẹ́ tẹ̀mí mi fẹ́ bọ́. kò síbi tí mi ò kiri dé tí gbogbo dust máa bò mí Ọlọ́run lẹ́sẹ̀. Ọlọ́run àdúpẹ́ ó yá. So nínú along the line yẹn ni mo pàdé ọ̀gá mi kan ó wà ní Canada báyìí Ọlábí entertainment la máa ń pè wọ́n. So àwọn ló wá fà mí mọ́ra pé ẹ̀bùn tó ní yìí ó kọjá pé kò wà nínú Christian drama. Àwọn ló wá mú mi sọ́dọ̀ ló wá mú mi wọnú ANTP. Nígbà yẹn Nígbà yẹn. ANTP Nígbà ANTP. ó máa tó bí ọdún mélòó tá à ń sọ̀rọ̀ sẹ́yìn yìí. tí n bá kàn dá kéré ó ti kù ọjọ́ ọdún mẹ́wàá báyìí. Ọdún mẹ́wàá. Bá kàn dá kéré. Ọdún mẹ́wàá ó máa ẹ mọ̀ pé nítorí kíní yìí bíi rẹ́kọ̀dù náà ni ẹ mọ̀ gbogbo ẹ̀rí pé gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ọ máa ń fẹ́ fi ìdí nǹkan múlẹ̀ kò ń ṣe nítorí ìsìn nítorí ọjọ́ tó ìgbà tó ń bọ̀ pẹ̀lú àwọn tó ń ṣì ń bọ̀ lẹ́yìn ni ó máa ń dàbí rẹ́kọ̀dù ni pé ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká set rẹ́kọ̀dù yìí tó ti yé yín bí ẹ wò ó pé ok ọdún báyìí mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà fúlì ok ẹ ká ṣe báyìí nígbà wo lẹ bẹ̀rẹ̀ as professional tẹ́ ẹ darapọ̀ mọ́ ANTP gangan. tí n bá wò ó sínsìn sígbà yẹn láti máa tó bí let me say 14 years now. Ọdún 14. Now. Ṣé ẹ ṣì lè rántí iṣẹ́ àkọ́kọ́ ṣe tẹ́ kọ́kọ́ wọ̀n lójú kámẹ́rà pé iṣẹ́ yìí o pé tí mo náà tẹ́rí sí kámẹ́rà pé mo ṣiṣẹ́ inú mi dùn pé àtẹ́bà ti rí fíìmù kan máa jáde sí yìí o ẹ lọ wò ẹ jọ lẹ́bàá ẹ pé máa ń ṣẹlẹ̀ ìjọba ṣe òde lọ́sìn fíìmù kan máa jáde èmi náà mo wà ń bẹ̀ kí ni iṣẹ́ ẹ ṣì lè rántí orúkọ fíìmù yẹn sà. Nígbà yẹn ó hard fáwọn ọ̀gá wa láti lò wá nínú iṣẹ́ but n bá ṣì wò Ológìnní. Ológìnní produced by Ojikutu wọ́n ti ṣaláìsí báyìí bàbá wa Ojikutu. Ọ̀yá ẹ jẹ́ ká kú òun bẹ̀ wọ́n báwo ni ibo lẹ́yìn àti bàbá ti wá pàdé báwo ni ṣé ẹ kọ́ṣẹ́ lábẹ́ wọn ni àbẹ́kọ̀ pàdé bí ọ̀gá sọmọṣẹ́ ní location báwo ni ẹ ṣe pàdé. Bàbá mi dáadáa Mọ̀ndúsì tí òrùjú wọ́n túbọ̀ pẹ̀ fún wa wọ́n jẹ́ nǹkan tó jẹ́ pé tí wọ́n bá wà lọ́ndà wọn máa ń try láti connect èèyàn torí àwọn ti dàgbà wọ́n máa tá bá lọ sọ́dọ̀ wọn nìbàdàn wọ́n máa ń mú arọ káàkiri ọ̀dọ̀ àwọn tó jẹ́ celebrity bíi tiwọn ṣe wọn understand so wọ́n máa ń mú wa lọ sọ́dọ̀ Lálùdé àwọn ló jẹ́ kí n mọ Dìgbòlùjà àwọn ló jẹ́ kí n mọ tó ti ń ṣe meeting everything torí ọ̀gá tèmi kọ́ṣẹ́ tó jẹ́ kí n mọ àwọn yẹn ó ti wà ní Canada so kó tó wá lọ òun ló hand over mi fún àwọn tí òrùjú yẹn pé òun ò sí nílé mọ́ o ẹ bá mi di ọmọ yìí mú so láti ọ̀dọ̀ àwọn tí òrùjú yẹn mo fi mọ ọmọ mi lọ sọ́dọ̀ ọ́fíìsì ọ̀hún Lálùdé ni ìgbà tá a dọ́dọ̀ Lálùdé àwọn ọmọ mi ni wọ́n kí mi wọ́n introduce mi sí Lálùdé gẹ́gẹ́ bí ọmọ so débi pé tí n bá lọ sí Ìbàdàn mo lè sùn sílé Lálùdé mo lè sùn sílé tí òrùjú. Ó ti yé mi báwọn ó yé mi láti bẹ̀ ní. From there so tí Lálùdé bá ní tó bá fẹ́ pè wọ́n sí ṣáà lè pè pé hello lágbájá ṣé wà available wọ́n dẹ̀ máa pè mí kì í ṣàwọn nìkan gan àwọn àti màmá wa Tọ́lá Ọládòkun àwọn náà dáadáa àwọn náà máa ń ṣe dáadáa àwọn náà máa ń ṣe dáadáa. Ọlọ́run jẹ́ pẹ́ fún wa Ọlọ́run jẹ́ pẹ́ fún wa ẹ jẹ́ ká wá wò ǹjẹ́ nígbà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí sẹ́yìn gangan ti ṣe iṣẹ́ fún ara yín ṣe ti produce rèé tẹ́ bá produce bíi fíìmù mìíràn lẹ ti ṣe ṣe lè rántí ó ti pẹ́ wá sílùú yìí ni o. a náà gbìyànjú torí gbogbo eré ti máa ń sábà ń sáà pé mo fẹ́ gbìyànjú àti produce iṣẹ́ fún ara mi tí n bá wá kà ní mí ní méjì mo ya àfọwọ́fà mo ya ìgbẹ̀yìn lójú tí mo ya ìgbẹ̀yìn ìfihàn tó jẹ́ ti tèmi fún ara mi ìfihàn which is revelation iṣẹ́ mẹ́ta tó jẹ́ èmi fún ara mi ni mo òun lẹ ti ṣe tó jẹ́ ẹ̀yin lẹ ní fún ara yín nígbà tá a ṣe ẹ mọ̀ pé nígbà tẹ́ ẹ̀ ń sọ yìí owó sì wà ń bẹ̀ nígbà yẹn ìgbà tẹ́ ṣe iṣẹ́ rówó yín abẹ́kọ̀ ṣe pé jẹ́ kémi náà ṣe nítorí for the passion pàwọn kan wà tẹ́ pé ní industry nsìn yà máa for passion ni pàwọn ọmọ kékeré báyìí for passion la fi máa ń pé kíní kò yẹ pé ní ìsìn àjọṣe ń dúpẹ́ ni pé YouTube ti torí àwọn ọ̀gá wa gan ti face oríṣiríṣi lórí ẹ̀ ṣé nígbà tẹ́ yaṣẹ́ yìí ǹjẹ́ rí bí èrè tí mo fi yà á èmi náà gbogbo mi padà àbí gbogbo ẹ̀ ó kọ̀ lọ bẹ́ẹ̀ náà ni. èèyàn gbọ́dọ̀ máa ronú pé òun fẹ́ rere tí èèyàn bá ronú èrè èèyàn ní ṣiṣẹ́ ìgbà yẹn á lose gan torí a kì í dúró pé à ń ṣe nítorí ìfẹ́ ta ní ṣiṣẹ́ yẹn. ìfẹ́ ta ní so a kì í wò pé a máa lose àbá ní lose nǹkan tá a fẹ́ ṣe a máa ṣe. máa ń sọ fẹ́ nìkan tí nǹkan bá ṣẹlẹ̀ ṣé ó máa tẹ̀ padà ṣe máa ní show must continue ni
ọmọ rẹ ò bá àṣàláìsí ló kó wà lórí stage ṣó mọ̀ Bẹ́ẹ̀ni. continue ni o ò ní choice àgbà tó bá ṣe tán kó o tó lè ṣe kí ni kó o tó lọ wá dá wọn lóhùn. Ẹ jẹ́ ká wá wo nǹkan kan. Mo rí ẹ̀yin àti ọ̀gá wa kan tí a mọ̀ sí Sálùkò Lékan Ọmọlátúnjí kí wọ́n túbọ̀ pẹ́ fún wa. Kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn náà? Ó sì kẹ́nìkan náà mọ̀ pé èèyàn mẹ́ta ni mo fẹ́ mú wá lórí ètò Ilé Máa Rẹ tẹ́ máa gbé wa débẹ̀ ká tó wá ṣe kí ni ká tó bọ́ sí ibi kankan tí mo fẹ́ mú jáde. Kí ni ìbáṣepọ̀ yín láàárín ẹ̀yin àti Sálùkò Lékan Ọlátúnjí? Báwo lẹ ṣe wọnú ra? Báwo ló ṣe ọ̀gá yín náà ni wọ́n ni àbí fámílì kìíní? Ìbéèrè yẹn ní agbára. Kábàá lè mọ̀ náà la ṣe ń béèrè. Kọ́lọ́run túbọ̀ bá mi dá ẹ̀mí wọn sí. Àmín, Mr. àmín. Lékan Ọlátúnjí. Bàbá dáadáa ni. Ah, Ẹ̀gbọ́n dáadáa ni. ọ̀gá gidi. Ọ̀gá dáadáa ni. Mm. Ṣé you understand? Kọ́lọ́run túbọ̀ fún wọn ní òkìkí sí. Àmín, 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 àmín. Mi ò ń ṣe ọmọọṣẹ́ wọn. Mm, A ò dẹ̀ kí n ṣe family. mm, mm. But ní báyìí a ti di family. Family bẹ́ẹ̀ ni. Kò tiẹ̀ sẹ́ni tó máa gba ọ̀dọ̀ Sálùkò kọjá tó ní di family. Àti di Àfẹnitẹ́ni yẹn bá yẹ pé òun gan kò gẹ́ta rẹ̀ nìkan ló kù. Torí tí n bá sọ fún yàn pé a kì í ṣe family, ó máa hard láti sọ pé báwo lẹ ṣe wá jẹ́ tó jẹ́ pé ẹ fi close by. Ṣé you understand? So ọ̀rọ̀ wọn gbogbo ìjọ níyàn láyé yìí gbogbo nǹkan láyé ó yọ Ọlọ́run. Ó yọ lọ. Ṣé you understand? Iṣẹ́ kan lèmi àti wọn ti pàdé ní Ìlìṣàn. Inú iṣẹ́ ọ̀rẹ́ Ní mọ̀. Ìlìṣàn Rẹ́mọ. So ibẹ̀ láti pàdé. From there mi fẹ́ dárúkọ DJ yẹn. Òun ló pè mí pé òun nídìí artist kan pé òun nídìí kéèyàn artist kan tó lè bá òun ṣe MC. So èmi dẹ̀ ní nọ́mbà àwọn lọ́wọ́ mo yẹ pé hello sir ṣe máa ráyè wá sí program báyìí wọ́n dẹ̀ bá mi ṣe negotiation. So lẹ́yìn ìgbà wọ́n wá lẹ́yìn ìgbà yẹn mi náà ṣe fíìmù kan ìfihàn tí mo ṣe last wọ́n fẹ́ ṣe launching ẹ̀ mo tún pè wọ́n tún wá. From there bá fẹ́ ṣe shout out birthday máa pè wọ́n pé hello sir kíní kan báyìí so wọ́n dẹ̀ máa ń dá mi lóhùn wọ́n dẹ̀ máa ń dá mi kò sígbà tí mo pè wọ́n tí wọ́n kì í dá mi lóhùn. So lẹ́yìn ìgbà yẹn ọmọ mi first born mi fẹ́ ṣe birthday ní school wọ́n á wíṣ kọ́ lọ ṣe surprise. So wọ́n á pè wọ́n náà Wọ́n tún dáhùn. wọ́n tún dáhùn. So along the line gbogbo nǹkan tí mo sọ ìyàwó wọn ti ṣaláìsí. Ìyá bọ́ìsì. Ṣé o understand? Ọ̀gá kọ́lọ̀ ń So fọwọ́ kẹwọn. ìgbà tí wọ́n wá lọ sí school àwọn ọmọ mi yẹn wọ́n wá rí bí ọmọ mi ṣe rí táìmù ẹ̀dọ́ ó sì kìngbà yẹn wọ́n wá ní Kóredé bí ọmọ ẹ ṣe wà yìí kò tẹ́ àwọn lọ́rùn. As in pẹ̀lú bí position tí mo wà pé bí mo ṣe rí kò yẹ kó jẹ́ bí irú bẹ́ẹ̀ yẹn lọ́mọ mi máa wà. Ṣé o understand? Wọ́n á gbà wá lámọ̀ràn pé kí ni mo lè ṣe kí ló fẹ́ kí n ṣe. Ṣé o understand? Sọ̀rọ̀ lọ́wọ́ Ẹ gbà wọn lámọ̀ àbí ẹ béèrè. mi béèrè Ẹ béèrè àmọ̀ràn. mo béèrè lọ́wọ́ wọn. Wọ́n ṣáà ní kí n ro nǹkan tí mo bá mọ̀ pé ó máa favour mi. Ṣé o understand? Èmi wá true ẹ̀ sí wọn pé àbí ẹ lè bá mi mú sí ọ̀dọ̀ yín. Ọ̀dọ̀. Family o. Ṣé o understand? Family. So wọ́n dẹ̀ ní pé káwọn kọ́kọ́ sọ fún wọn náà wọ́n ti gbọ́ àwọn ní láti kọ́kọ́ sọ fún ìyàwó wọn náà. So ìgbà tó sọ fún ìyàwó wọn. Ìyá bẹ̀. Wọ́n ní àbí ìyàwó wọn kọ́kọ́ ní Ìbọ̀lájẹ́ o. kó má lọ jẹ́ pé ọmọ tí wọ́n bí síta lọ́fẹ̀ẹ́dọ́gbọ́n mú wálé. Wọ́n á dọ́gbọ́n bí àjọ plan ẹ̀. Plan ẹ̀ bóyá nìkan ti bí wọn fún wọn. So ìyàwó wọn gba nọ́mbà mi wọ́n á pè mí ṣàṣàlàyé fún wọn ní ìyàwó wọn ṣàṣàdéhùn fún mi pé ńgbà yẹn pé kí n má wọrí pé even ẹnì kankan ní mọ̀ pé àwọn kọ́ làwọn bí nígbà yẹn. So kò pẹ́ tèmi àti àwọn jọ sọ̀rọ̀ kò ju bíi 2 weeks after ni wọ́n lọ ṣe surgery tó ṣe tó fi ṣaláìsí yẹn. You understand? So ìgbà tí ìyàwó wọn ṣaláìsí yẹn gbogbo èrò ọkàn mi ni pé wọ́n máa dámọ̀ ẹ̀ padà níwájú ilẹ̀ àtọ́lọ́ gbogbo èrò ọkàn mi ni wípé wọ́n máa dámọ̀ ẹ̀ padà because mo pé ọkùnrin ò lè dá ṣe gbogbo wàhálà yẹn. Ìgbà tí wọ́n á trọ̀ ẹ̀ sí pé nígbà tí gbogbo nǹkan ti wá rí báyìí ṣé bí a máa rányàn kí wọ́n wá mú ọmọ wọn ti ẹ̀ fún mi lésì lórí ẹ̀.
wọn ò fún mi lésì lórí ẹ̀. So next dọ́rọ̀ máa sọ wọ́n máa lọ bẹ̀rẹ̀ school ọjọ́ báyìí báyìí o. Mo rò pé báwo lẹ́yìn ẹ̀gbọ́n yìí fẹ́ meet up pẹ̀lú ọmọ mẹ́ta tí wọ́n pẹ̀lú ọmọ mi kẹ́tù ṣì wà lọ́dọ̀ wọn. Báwo lẹ́yìn fẹ́ ṣe ọkùnrin dẹ̀ ni wọ́n dẹ̀ ń lọ ṣiṣẹ́. Báwo lẹ́yìn fẹ́ meet up kò sí bóyá ọkùnrin ṣe lè tọ́jú ọmọ tó máa dàbò obìnrin. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Wọ́n ṣàní kí n má wọrí pé àwọn náà wọn bí kọ́pà kan wà pẹ̀lú wọn lé yóò máa ṣe gbogbo nǹkan ẹ̀. Alihamdulilayi wọ́n ń ṣe ìwọ̀nba nǹkan tí wọ́n lè ṣe. ní ìsìn ẹgbẹ́ kò ń ṣe bóyá bí ó ti di ẹbí báyìí Ó ti sìn di ẹbí. ó ti di ẹbí ọ̀rọ̀ tẹ́sán ló jẹ́ kí n rántí ìgbà kan tèmi náà wà ní ọ̀dọ̀ wọn nígbà tí ìyá bẹ̀ kọ́ ló ń fọ̀run kẹ́wọ̀n kọ́ ló ń fọ̀run Àmín, obìnrin ni àmín, àmín, abiyamọ àmín. nìyá yẹn Àmín. torí mo rántí ń gbà yẹn tó pé ẹ mọ̀ pé ọ̀gá ní ṣọ́ọ̀bù tó ti ń ta electronics tẹ́tẹ́lẹ̀ tó di kọ́ lọ ṣiṣẹ́ tíátà mo nígbà yẹn èmi ìgbà yẹn dẹ̀rọ nọ́mọ kan tí mo bá lọ́dọ̀ wọn promise òun lọ́mọ àkọ́kọ́ tọ́wọ́ kọ́ gbà lọ́mọṣẹ́ promise yẹn ó ṣe kankan ọlọmọ lọ́sọ̀dọ̀ ọ̀gá wa Arijan ọ̀dà Arijan ni ọmọ yẹn padà ló wà Arijan wa ní ó ṣe nǹkan wọn ò fẹ́ kó máa kéde kó máa lọ́yà kọ́ bóyá ọmọ Oǹdó àbọ̀ ọmọ kìnìún lọ́mọ yẹn ìgbà yẹn èmi dé sọ́dọ̀ tiwọn gbogbo ìgbà tí mo máa kúrò nílé mi ọ̀dọ̀ máa lọ sùn ibẹ̀ mo ti máa jẹun ibẹ̀ mo ti máa tó nígbà tí mo lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn èmi ò gbóyè mọ̀ tó bá ti kọ́ṣẹ́ ní kó wá sí location kó padà sí. Èlé. ìgbà mi wọn kàn pé mi àbáyọ àlọ location rẹ níbo ló wà mo ní ó yá wàá bá mi lé jẹ́ ká wá ṣe fàájì ọ̀dọ̀ ọ̀gá mo ti mọ̀ wípé ọ̀gá ẹ má bínú o ọ̀gá ọlọ́gá mo ti mọ̀ wípé tó bá fẹ́ mọtí má mọtí lójú kan ṣo tó bá ti fẹ́ travel tó bá ti dé báàbá ẹ̀ mọtí kan ìkò kan péré kó ń bẹ̀ tó bá tún ti ń lọ tó bá yẹ kó tún ti mú ẹ̀ tún bọ́ síbì kan ẹ̀ tún mú nǹkan kan péré títí wọn àfi débi tí máa mú gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. máa mú lẹ́ẹ̀kan ṣo bó táwọn wá kí mo fà lọ́dọ̀ wọn yẹn mo ti ń gbé bẹ́ẹ̀ èmi náà ti ń dàbí ẹbí. àti dẹ̀bí àti kúrò pé bóyá ọmọọṣẹ́ ọ̀ kinní kan àti wá wọnú ara wọn. Rọ̀mọ́lá ń sìn Rọ̀mọ́lá ti di bíbọ̀ ẹ̀ sìn tí máa sọ fún pé Rọ̀mọ́lá ṣe wọ́n yóò remember mi èmi ni máa ń gbé ẹ̀dá máa ń gbé ọmọ tó ti wà ní uni. tó ti wà ní yunifásitì ẹ̀wọ̀n kó ti pẹ́ so kọ́ni mẹ́fà yọ ni pé kò síwọ́ tó máa gba ọ̀dọ̀ Àlùkò kọjá tí wọn ò ní kó ẹ gẹ́gẹ́ bí ẹbí gẹ́gẹ́ pàápàá ìyàwó wọn kọ́ ló ń túbọ̀ ṣe kíni ẹ̀mọ́ tó máa ń pè wọ́n ni ìyá boys building tí Àlùkò ń gbé ń gbà yẹn 3-story building ni gbogbo àwọn boys tó wà ní building yẹn pátá àwọn ló fi ṣe ìyá boys ìyá bẹ̀ torí ó kóyàn mọ́ra ní church wọn gan mọ̀ dáadáa kọ́ ló ń túbọ̀ ṣe kíni kó forí jì wọn kó lọ́ra ẹ̀mí ọ̀gá wa náà Àlùkò pẹ̀pẹ́ fún ọlọ́run lọ́ra ẹ̀mí yín sà gbogbo ọmọ tí ó wà ní abẹ́ yín wọ́n á yanjú ọlọ́run. bẹ́ẹ̀ ó wá kẹ́nìkan tí mo tún fẹ́ gbé yín lọ mo fẹ́ gbé yín dé kí ni ìbáyìí tó wà láàrin ẹ̀yin àti Alọ́ba Fresh nítorí pé mo gbọ́ orin kan tí wọ́n ń play lánàá bẹ́ẹ̀ ọ̀rẹ́ pé Akọ́rẹdé kéde kan wọ́n ẹni yìí ti ó náà ti pẹ́nu ayé kí ni ìbáṣepọ̀ yín láàrin ẹ̀yin àti Alọ́ba Fresh. ṣeré johnny gbogbo ẹ̀ náà ó yọ lọ èmi àti Alọ́ba náà à ń ṣe pé kàn ṣe pé àmọ́ra rí báyẹn náà tẹ́lẹ̀ ṣe understand ní ìgbà kan sẹ́yìn ni mo fẹ́ ṣe birthday shout out so ni mo wá lọ sórí DM Alọ́ba ní Instagram bá message wọn so Alọ́ba dẹ̀ jẹ́ nǹkan tẹ́ pé wọ́n ń sábà dá gbogbo èèyàn lóhùn tó bá dẹ̀ báyàn sọ̀rọ̀ tó bá ti rí pé ní yóò sọ nǹkan tó nítumọ̀ wọ́n ní bá sọ̀rọ̀ mọ́ ó ti lọ nìyẹn so mo yẹ DM Alọ́ba nìyẹn ṣáà send WhatsApp number sí mi àbájọ sọ̀rọ̀ so mo ṣe birthday shout out yẹn gbà yẹn lọ so since then àwọn èèyàn tó ń pàtó ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn wá pè mí pé àwọn láìkí jíǹgù tí Alọ́ba ṣe so mo kàn bí pé kí n máa fún ọ níṣẹ́ ẹ̀yà ìbá ìbá ilẹ̀ máa san ẹ̀yà Alọ́ba ẹ̀sẹ̀ ní àkáǹtì ó yẹ bá wọn ṣe ẹ wá dàbí bíi middleman so àwọn èlòmíì lè sọ pé àwọn fẹ́ feature Alọ́ba ṣe understand so
wọ́n bá yẹ kó wọn fẹ́ feature alọ́ba yẹn báyìí ní wọ́n fẹ́ feature mo lè ṣe group call pẹ̀lú wọn so gbogbo wọn máa jọ sọ ọjọ́ máa ṣe negotiation máa send owó síra wọn ṣe understand so since then alọ́ba náà ẹni náà láti bẹ̀rẹ̀ so relationship yẹn ó kàn close you understand ẹ mọ̀ tẹ́ bá báyọ̀ ṣe tẹ́ bá rí pé wíì ẹni yìí kò pure àbí kò sí ìtumọ̀ kò sáǹfààní láàrin nǹkan tẹ ẹ máa jìnnà sẹ́ni yẹn so gbogbo most àwọn tí mo mọ̀ ẹ́ torí pọ́n rí pé mo ní ìwúlò in one way by the other. wọ́n tiẹ̀ máa ń sọ ní ẹni tó bá ti bá rìn láàrin oṣù mẹ́fà tí ò bá ti wúlò fún ẹ tí wọn náà ò wúlò fún tẹ́ ẹ̀ jọ jèrè nǹkan gidi kan lára yín ẹ ṣe kí ni ẹ ṣera yín lẹ̀ bẹ́ẹ̀. gbogbo àwọn tẹ́ bẹ̀rẹ̀ àwọn lálùdé tí ò rújú sálòkó gbogbo wọn ni wọ́n wúlò fún mi gbogbo náà dẹ̀ ni mo wúlò in one way by the other so tí ó bá sí ìwúlò kọ̀ọ̀kan fún mi ó máa hard fún gbogbo wọn láti bá mi ṣe ṣe understand so ó ní ìwúlò alọ́ba ti ṣe track ìmí nǹkan ti ṣe kan tí ò tẹ̀ bèrè ó ti ṣe tí ò bèrè tó máa kọ̀ dédé ṣe jíngù ṣe understand ẹgbẹ́ mi dẹ̀ máa wà tẹ́ pé kò ṣe pọ́n máa ṣe kankan fún mi ó lè jẹ́ ẹ̀lú akóyèrè kí ló ń ṣẹlẹ̀ bóyá àbáyé ẹ̀kọ́ send account ẹ̀kọ́ ṣe báyìí fún yín ṣe understand so relationship wọ́n ti wá close débi pé mo connect alọ́ba mọ́ ọ̀gá mi tí mo kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀gbàrà tó mú mi wọnú NTP tó wà ní Canada débi pé through mi alọ́ba lọ sí Canada tí mo dẹ̀ mọ̀ tí mo dẹ̀ ṣe everything sí ṣe understand ìtọ́lọ last yìí tó mọ̀ pé true mi lọ́ fi lọ sí Canada ṣe understand so tó bá yẹ pé àwọn náà tí wọ́n máa ń sọ ìkan yẹn ló fa orin tí wọ́n ṣe fún mi last yìí wọn mọ bọ́yìí lè appreciate wọn kí ni mo lè fi appreciate bọ̀bọ̀ yìí nínú track ẹ̀ náà lọ́yẹ̀ kọ́ pé Ayọ̀lábí ṣe dáadáa wọ́n dárúkọ ẹ̀ nínú ẹ̀ náà torí Ayọ̀lábí yẹn gangan ló wà ní Canada so ó dẹ̀ máa ń gbé àwọn olórin dáadáa lọ sí ibẹ̀ mo kàn wò pé ọpẹ́ ní fọ́lọ́run bí Johnny yẹn ṣe lọ nìyẹn. ọpẹ́ ní fọ́lọ́run ní ibi entertainment industry tá a wà yìí tá a bá ní ká wò níbi tá a wà yìí nísìn ǹjẹ́ ó dùn láti ṣe níbí bíi pé àwọn iṣẹ́ tí àwọn kan tá à ń ṣe Nàìjíríà yìí ṣó dùn láti ṣe nílùú tá a wà yìí tó tá a bá gbìyànjú ẹ̀ ṣé ó lè lọ dá lójú lọ́kàn yín ni o kí ni ìwòye tiyín lórí ẹ̀. nínú ìlú tí a wà yìí tó bá fi dídà títì mi personally ṣe understand tó bá fi dídà tèmi personally nítorí ìgbà tí mo fẹ́ wá mi ò ní lọ́kàn wípé màá ṣe tíátà bí tí mo lọ so mo yẹ wá débí kò jẹ́ kí ni lọ́kàn ó jẹ́ kó jẹ́ pé nǹkan tí mo bá wá ni mò ń target tíátà yẹn kò sí lọ́kàn mi mo believe pé nítorí máa ṣe tíátà náà gbọ́dọ̀ lówó dání. owó ni o. torí tíyàn bá lówó tí wọ́n fẹ́ ṣe tíátà wọ́n kàn máa ránṣẹ́ ni. kò ṣe ìgbà one disc mọ́ o. kò ṣe ìgbà one disc kò ṣe ìgbà tí wọ́n fi 500 yaṣẹ́. ní ìsìn iṣẹ́ ti kúrò ní iṣẹ́ 1 million. o kò fẹ́ even kó jẹ́ pé olórí YouTube ẹ̀ gan kò fẹ́ ya kó o tiẹ̀ fẹ́ pé star wá ń pe àwọn equipment gan lásán. iṣẹ́ ti yàtọ̀ tó fẹ́ gbà. nígbà yẹn tó bá ní 500 wàá ṣiṣẹ́ tó dẹ̀ máa gbà lọ́wọ́ ẹ̀ bọ̀ ní ìsìn kò ní 1 million lọ́wọ́ kò síṣẹ́ tó lè fi yà ṣé nígbà tí artist kan ti ń gba 700,000 ó ti ń gba 500 lèyàn fẹ́ wá ná 1 million sórí iṣẹ́. wọ́n tó bá fẹ́ ṣe tíátà ó fẹ́ kọ́ṣẹ́ tíátà gan o gbọ́dọ̀ ti dira gidi ni ká máa sọ wípé o fẹ́ ṣe kí ni o fẹ́ wá ya fíìmù ó dà adúpẹ́ fọlọ́run ẹ jẹ́ ká wá wò láti Nàìjíríà ǹjẹ́ ṣe ní lọ́kàn pé tẹ́ bá padà sílé ẹ fẹ́ padà sí ẹnu iṣẹ́ yìí àbí ẹ ti wò pé mo ti fi ilẹ̀ ti pẹ́ mi ò ṣe mọ́. kò possible torí mo ti suffer produce iṣẹ́ tẹ pé bí a ká ná bíi 500 ká pa 150 ká pa 100,000 tàdé tún máa tún fẹ́ ṣe mí. tó bá sọ fún yín pé Akóredé iṣẹ́ yìí máa ṣe mọ́ járe máa fún ẹ lówó pé kó lọ jókòó kó má ṣe mọ́. ó possible iṣẹ́ tíyàn ní passion fún ni. ó ti wà nú ẹ̀jẹ̀. ọkọ tó wà nú ẹ̀jẹ̀ ni ibi báyìí bíi pé aṣẹ́wó tó lọ sílé ọkọ olóde ló gbà torí tóun àtọkọ ẹ̀ bá jà ó sì máa padà síbi iṣẹ́. so rò pé ìrìnàjò tá a wà yìí olùdé lèèyàn wà. olùdé kò wá ó wá sinmi. èèyàn fi wá guide. nǹkan tó tẹ̀ wá tó máa ń tẹ ìgbà tèmi ta wà ń bí tí mò ń sọ àwọn tó wà nílùú ọba gan tó ṣiṣẹ́ pé ọlọ ṣiṣẹ́ tó wọ́n sì ń gbìyànjú láti máa ṣe kíni láti máa ṣiṣẹ́ yẹn because ó ti wà nú ẹ̀jẹ̀ wọn tó bá ti wà nú ẹ̀jẹ̀ yẹn. ẹlòmíà tún kúrò àwa sí Nàìjíríà
àwa produce Àtúpadà. aṣọ ọ̀dọ́ bẹ̀ ṣe kí ni àtúpadà ẹ nà kọlọ́run bá kó ràn wá lọ́wọ́. ẹ ká wá wo kí ni ìrìn àjò yín, kí ni nǹkan tó gbé yín tẹ́ wò pé nǹkan báyìí ló gbé mi dé mo fi wò pé jẹ́ máa lọ ìlú yìí. Ǹjẹ́ ó sọ fún yín ni abẹ́kọ̀ rò pé bí ó jẹ́bi tí mo lè lọ jẹ́ kí n gbìyànjú láti lọ síbẹ̀? Kí ló gbé yín? Kí ni báyìí mo fẹ́ sọ Yorùbá yẹn ná, kí ni nǹkan tó ṣokùnfà Libya gangan? lẹ́nà tó lọ fà díẹ̀ wà á máa sọ. Láyé mi ò gbọ́ Libya rí. Mi ò gbọ́ Libya rí láyé mi. Ẹ gbọ́ Libya rí? Mi ò gbọ́. So ẹni tó ṣe okùn bí mo ṣe wá sí Libya àjọ wà nù tíátà. Ẹ gbé mic, ẹ gbé sẹ́nu, ẹ gbẹnu sí mic, níta la ṣe yọ sọ́wọ́ kó lè easy fún yín. Ẹni tó jẹ́ kí n wá sí Libya yẹn bí ìbọ̀dá mi ni ọ̀gá mi nínú tíátà ni. Òun ló máa ń sábà bá mi direct fíìmù. Òun dẹ̀ ló máa ń sábà bá mi edit ẹ̀. Bọ́ mi fẹ́ dárúkọ. Ó dà. Torí kò sí promotion ọ̀fẹ́. Bẹ́ẹ̀ ni tẹ bá tiẹ̀ dárúkọ bẹ́ẹ̀ fẹ́ polówó yẹn á gbowó ẹ̀ lọ́wọ́ yín lẹ́yìn ètò ni. So wọ́n kàn déédéé pè mí ni torí Italy ló pè fún mi pé àwọn wà. Torí wọ́n ní nọ́mbà tí wọ́n ń lò tó fi ṣe WhatsApp tí kò kì í ṣe nọ́mbà bíbá Nàìjíríà nọ́mbà ló ń lò. Ọmọ ọgbọ́n. So báyà ní Italy làwọn wà wọ́n kàn ní ṣé o ní àwọn ọmọ tó fẹ́ wá sí ibà yẹn láàrin oṣù mẹ́fà wọ́n máa sanwó tán restaurant lọ ti máa ṣiṣẹ́. Tèmi dẹ́ mọ̀ pé àwa ń hustle. Ìyàwó mi wà ń bẹ̀ náà. Italy lẹ pé. Ìyá ẹ̀. Ọmọ. Italy ti yọjú o. Ó yá pa. Mi ò tiẹ̀ jẹ́ kó ṣe méjì. Bá ní passport ńkọ́ wọ́n ní tó bá dé Kánò wọ́n máa ṣe passport fún un. Plane nǹkan ní plane wà ń Kánò. Kánò yìí náà ni. Bá ní ọmọ opportunity lélẹ̀ a gbọ́dọ̀ lose ẹ o. Mi wá lára àwọn ọmọ kan náà tó ń kọ́ṣẹ́ tíátà lọ́wọ́ mi kan ọmọ nìyẹn. Ọ̀gbẹ́ni ó yá Italy rè ẹ wá jọ máa lọ. So mo ìyàwó mi lọ mọ́tò tó gé tì yẹn. Ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko ní Mighty Play TV ta ni wọ́n ti lo orú ọgbọ́n yìí fún rí lọ́ndà comment section mo fẹ́ rí ẹni tó bá mọ̀ pé wọ́n ti lo orú ọgbọ́n yìí fún òun rí tó fi dé ìlú yìí ẹ jẹ́ kí n rọ́wọ́ yín lókè mò ń gbádùn yín bàbá mi. So mo pè àwọn mi nìyẹn Ọ̀gbẹ́ni mo mú ọ mọ́tò tó gé tì ní ó fẹ́ sunkún torí ọmọ wa ṣẹ̀ jẹ́ 1 year 3 months ńgbà yẹn àbí 1 year 2 months ńgbà yẹn. So mo yìí lọ mọ mọ́tò ṣáà ń sunkún pé mo máa fọmọ́lẹ̀ ọ̀fẹ́ fọ Ọ̀gbẹ́ni Italy la pé o kì í máa rí pé gbogbo bàtà tí wọ́n ń ṣe made in Italy wọ́n ti ẹ̀ kọ́kọ́ lọ́nà tó bá ti lówó. Made in Italy ni mo gbé. Tó bá ti lówó wàá gbé mi náà wàá bẹ màá rí àwọn máa continue iṣẹ́ bàtà mi. Bẹ́ẹ̀ ni àná máa ṣe bàtà made in Italy. Made in Italy náà. So lẹ́yìn tí mo jẹ́ sí àwọn mi yẹn ẹ̀kan péré ló pè mí tó fi dé bíbá. So bóyá pè mí lẹ́ẹ̀kan yẹn wọn ò jẹ́ kí n gbóhùn ẹ̀ mọ́ rárá. Ṣé o understand? Ẹni tí mo dé ẹni mo mọ̀ rí láti ilé tí mo náà wà ní Italy òun náà ló control. Meanwhile gbà tí ìyàwó mi dé sábà àṣepẹ́ ni ẹ ti gba owó olórí ẹnì kankan wọn. Ó wá tà wọ́n. Òun ti gba bí agent. Bí agent. Ó ti gbà pé mò ń kọ́ ọmọ kan bọ̀ o. Ó ti wá gbà á. Ó ti gba owó yẹn. Ó wá gbé wọn fún ẹlòmíì. So bóyá wá gbé ìyàwó mi fún ẹlòmíì yẹn. So immediately tí ìyàwó mi débẹ̀ ẹni ọ̀tẹ̀ jẹ́ kí ìyàwó mi tiẹ̀ pé bí ìyàwó tiẹ̀ ti dé bí àbí anything mi ò tiẹ̀ mọ anything nípa rárá. So ibi tó wá gbé ìyàwó mi ẹni yẹn ẹni yẹn náà fi ọmọ ń ṣiṣẹ́ ilé ijó. Ẹni yẹn mi ò lè sọ pé ẹni tó pè mí pé òun nídìí wọn yẹn mi ò lè sọ pé kò mọ̀ nípa ṣe understand because kí wọn tó fún yàn ní nǹkan ṣe wàá ṣàtìkọ́kọ́ kí lẹ́fẹ̀ẹ́ fọmọ ṣe understand. So bí ìyẹn ṣe sọ pé bóyá ìgbà tí àwọn mi dọ́dọ̀ ẹ̀ wá ní ó ní ṣé ìyàwó mi fẹ́ fi ṣiṣẹ́ aṣẹ́wó ni àbò fẹ́ ṣiṣẹ́ àràbù. So ìyá mi wá ní pé àwọn méjì ni. Àwọn kan máa wò ó pé ṣé Italy mi lè lè ra. Èmi ó fẹ́ sunkún pa ṣe understand. So the other girl yẹn ó accept iṣẹ́ kejì bó máa lọ ọ̀zùn gbà tó sọ pé bí oṣù mẹ́fà ló fi máa sanwó yẹn. Àwọn fi ìyàwó mi sí condition yìí pé tó bá ti máa ṣiṣẹ́ ibi oṣù mẹ́fà tàbí kó lọ ṣiṣẹ́ àràbù ọdún kan àti oṣù mẹ́fà kó mú kan. Wọ́n fi kíní sísanwó yẹn lọ́ fẹ́ fi attract. Pé kó bá lọ ṣiṣẹ́ eléyìí o oṣù mẹ́fà ni o tó bá dẹ̀ lọ ṣiṣẹ́ àràbù ọdún kan àti oṣù mẹ́fà ìyàwó mi wá ní ó pè òun kó ń ṣiṣẹ́ ọdún kan àti oṣù mẹ́fà. Ó wá ní tó bá tún lọ ṣiṣẹ́ ọdún kan àti oṣù mẹ́fà o ò ní lo fóònù rárá o bọ́ tó bá lọ ṣiṣẹ́ tí bí o máa lo fóònù
ìyàwó mi tún gbà pé kóun máa lo condition fóònù wọ́n ṣáà ń gbé condition yẹn wá. pé òun á lo fóònù. So ìgbà tí ìyàwó mi dé ibẹ̀ ń bá bẹ̀rẹ̀ sí ní pé ẹni tó pè mí kóun wà ní Italy ìyàwó mi ń kọ́ ìyàwó mi kọ́ ìyàwó mi ń kọ́ ìyàwó mi kọ́ kò ní fún mi ní good respond tí a gbà ká mú àwọn family ìyàwó mi dẹ̀ ti ń disturb pé kí ló ṣẹlẹ̀ náà mo wọ́n travel lọ sí Italy ṣé kò yẹ kó ti pè ní. Italy, Libya. èmi náà mọ̀ so ìgbà tó tún yá ẹni yẹn tún pè mí ó ṣe èmi náà fẹ́ wá mo ní ẹ ó sì ṣe fèmí náà kékin lọ́wọ́ obìnrin nìyẹn pé tí wọ́n wá obìnrin bíi abẹ́ márùn-ún wọ́n á gbé mi wọlé. ẹni tẹ́ ẹ̀dẹ̀jọ́ mọ́ra yín dáadáa àlejò múra dáadáa ni. ǹjẹ́ ṣì ń ríra dì sí. gbọ́n mi sí ọ̀rọ̀ yìí náà ló fa gbọ́n mi sí omi ò tó láàrin mi àtẹni ẹ̀ torí àdéhùn tájọ ní. kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n bá ń ṣe àdéhùn fún yàn ní Nàìjíríà tó bá débi wọ́n máa ń yẹ àdéhùn. kò mú àdéhùn yẹn ṣe pẹ̀lú mi ṣe understand so nígbà tó di pé mi ò gbóhùn ìyàwó mi rárá nǹkan tó yẹ kí n wá sílùú ìgangan nìyẹn àti mi ò gbóhùn ìyàwó mi rárá tán family den disturb mi pé àbúrò mi kan náà yẹn náà ṣì wà níbí náà pẹ̀lú àwọn méjì kan náà àyẹ̀kọ́ra kò sẹ́ǹdì owó sí mi o nítorí pé Italy yẹn èmi ni mo ta gbogbo ẹrù ilé mi èmi mo fi san owó mọ́tò ra oúnjẹ fún àwọn tí mo kó wá pé ibi tá à ń lọ gbọ́dọ̀ débẹ̀ nígbà tá à ń lọ àwọn òpin bọ́lá tó fẹ́ ṣe passport àìdé bẹ́ẹ̀ níbo ni plane wà nígbà tá a dé Kánò wọ́n tún sọ pé márùwá ń gbé wa lọ. níbo ni márùwá ń gbé yín lọ. àwọn gbẹ́ tí márùwá yẹn sọ pé tó ń pè nǹkan tó sọ pé òun wà ní airport road àwa rò pé máa sọ fún àwọn àtàjọ lọ pé ó dà pé airport ló ń gbé wa lọ lóòótọ́. ẹ dàgbẹ́ sí ẹ fẹ́ lọ wo plane báyìí o láyé pé plane lẹ́sẹ̀ ẹ fẹ́ lọ wọ̀. ilé alámọ̀ kọ́ ló ń kọ́ àná. no hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì máa kọ́ sí rest náà. Ọlọ́run níta máa ń sọ fún pé àwọn bọ́gà kan wà tó yẹ pé wọ́n dá lóòótọ́ tí wọ́n fi lé ayé ni àwọn èèyàn lára a máa ṣàdúrà fún wọn ẹlẹ́dàá náà sì máa kí ni wọ́n máa ṣàdúrà fún àmọ́ gbogbo ẹ̀yin bọ́gà tẹ́ ẹ bá ti ń ni ọmọ lára tẹ́ ẹ̀ ń gbọmọ tẹ́ ẹ̀ ń parọ́ fún àwọn èèyàn láti Nàìjíríà ó kò yín kọ́ lọ́rùn ọba bẹ́ẹ̀ ni torí a ní í ṣépè ẹnu wa náà ò sì ní í gbófo àmọ́ ìpè tá a máa ṣẹ́ fún yín ìpè tá a máa fi Ọlọ́run kọ́ yín lọ́rùn ni ó kù yín ó kọ́ lọ́rùn ọba. náà nígbà tẹ́ wá ṣe gẹ̀rẹ́gẹ̀rẹ́ tẹ́ ẹ wá débí báwo ni àárín ẹ̀yin àti bọ́gà yín tó gbé yín wọlé báwo lẹ ṣe wá ṣe ǹjẹ́ padà rí ìyàwó yín ìgbà wo lẹ padà rí ìyàwó yín nígbà tẹ́ náà wá débí gan tẹ́ wá mọ̀ pé Libya Italy ni o báwo lẹ ṣe feel báwo ni ara yín ṣe rí pé yóò ṣe pé mo ti tàn báyìí. ṣe rí journey yẹn ìnáwó ní ti kí ẹ̀kọ́ máa ṣe alihamudulilayi. ọpẹ́ ní fọlọ́. you understand so ìgbà tí wọ́n á débi báyìí àdéhùn tí wọ́n ṣe fún ẹni tó gbé mi wọlé ni pé tó bá lè bá wọn rí obìnrin bíi mẹ́ta wọ́n máa fún ní ọkùnrin kan tí kò ní sanwó as in ọ̀fẹ́. ọ̀fẹ́ wọ́n á fóun lọ́kùn wọ́n á yọ̀ǹda fún ìyẹn ni wọ́n máa sanwó fóun. ẹ̀yẹ ló máa sanwó fún. so ọkùnrin tó fẹ́ fún yẹn òun ni èmi. ó ti dúnàdúrà yín lẹ̀ láì láì ṣẹran tàbátà. you understand so nígbà yẹn kò wá tó bá yẹ kó tẹ̀ wá send owó kò tí wọ́n fẹ́ fi ṣe business lé lórí ó fẹ́ fi ṣe mí ṣe business ni ó fẹ́ gbé mi wọlé ni. ó yẹ kó tiẹ̀ wá. kò send owó sí mi. kò bìkítà tá a fi dé bíbá even àwọn obìnrin tẹ̀mí kó wa gan tó ṣáájú èmi dé Tripoli. so nígbà tá a dé bíbá bọ́gà mi sọ pé màá san 14,000 dinars. lẹ́yìn pé mo tún wá obìnrin mẹ́ta gbogbo obìnrin tí mo wá fún generally 5 ni. ẹ wá obìnrin 5 generally èmi fúnra mi kó 3 wá mo lè ti kọ́ fi ìyàwó mi àti ọ̀kan náà ránṣẹ́ síwájú ó jẹ́ 5. ó jẹ́ 5 lérò pé ẹ̀ ń bọ̀ ní Italy. lérò pé mo ń bọ̀ ní Italy. ó dà ó tún bíríìjì contract yín wípé kò ń ṣe Italy o. mo bára mi ní Libya. ẹ bára yín Libya. ẹ tún wá dé Libya tán. wọ́n á tún ní màá sọ. ẹ̀yin lẹ fowó ara yín wọ ọkọ̀. dé Kánò ra oúnjẹ tí gbogbo àwọn girls go everything ra hijab. wọ́n tún wá máa san 14,000 pẹ̀lú owó tẹ̀sùn náà fáwọn tẹ́ tẹ̀lé yín. bẹ́ẹ̀ ni mo sọ. ìjọ wa san 40,000 náà. mi ò san. no a gbọ́dọ̀ bí. mo ní ìpinnu láti san torí pé nǹkan yẹn ṣókùnkùn sí mi ò mọ bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ bóyá ó fowó ẹ̀ gbé mi wọlé o ọkọ̀ bọ́gà mi gan parọ́ fún mi pé kì í ṣe òun ló ń gbé mi wọlé ó wá gbé edé bọ́gà mi gbé mi lọ sọ́dọ̀ obìnrin kan ó wá ní kí obìnrin yẹn kó máa heart pé òun ni bọ́gà tó ti bá ti wá ṣiṣẹ́ obìnrin yẹn ó máa dọ́gba ẹ̀ ló ìyá alágbájá mo ti lọ gbowó ọmọ yín ṣé kí n wá kó fún yín mi ìwà òun dẹ̀ ló ń gbowó but èmi máa ń make statement kan pé tí n bá padà mọ̀ pé ẹ̀yin ni bọ́gà mi ó máa dùn mí gan-an máa ń sọ
nítorí relationship èmi àti ẹ̀ ní Nàìjíríà ó tight gan. ó close Tí n bá- ẹni tẹ́ ẹ jọ mọra yín tí n bá lọ dáadáa. location mi torí èmi ò sábà use mọ location Ogun State Ìbàdàn ni mo use mọ jù so tí n bá wà lọ sí location láàrin Ogun State torí wọ́n mọ̀ dáadáa torí òun ni vice chairman Ìkẹ́nnẹ́ kò ní ìdí ká ẹ sọ̀rọ̀. nígbà yẹn Mm. so tí n bá lọ location tí wọn ò bá rí wọn máa bi mí pé lágbájá ńkọ́ tẹ́wọ̀n bá lọ tí wọn ò bá rí lágbájá ò wá ni ṣe understand nǹkan yẹn so bitajọ pé wọn á expect gbogbo drama tó wá ṣẹlẹ̀ níbà Hmm. ṣe understand so ìgbà tó wá ní máa sanwó yẹn mo tiẹ̀ tí wọ́n á lọ ṣiṣẹ́ mi lọ́ṣẹ́ iṣẹ́ tí mi ò mọ̀ nípa ẹ̀ Málaga lọ́lọ́ mo fẹ́ fa ọkùn gbogbo mi báyìí ó bẹ̀rẹ̀ sí ní ya pẹ̀lú kùn kíkẹ́ máa fa sìmẹ́ǹtì fún wọn. bricklayer ẹ̀bẹ́ yẹn olólùfẹ́ wa tẹ́ bá ń gbọ́ Málaga bricklayer ló ń pè so bẹ́ẹ̀. mi ò panic torí mo nípìn láti sanwó yẹn but àwọn kan tó súnmọ́ bọ́gà mi wọ́n wá pè mí pé tọ́mọ bí fíìmù yẹn ṣe jẹ́ pé kì í ṣe kó fowó gbé mi wọlé pé at least oye tó wá tẹ̀sán kó n fẹ́ gbowó lọ́wọ́ mi kò yẹ kó gbà ju bí 5,000 6,000 ní pé àtúwájọ wà kò yẹ kó gbà ju bí 4,000 àbí 3,000 torí pé kò tẹ́lẹ̀ ti fún ọlọ́mọ márùn-ún tó lè ti tẹ́lẹ̀. fún ọlọ́mọ márùn-ún ṣe understand so àwọn ènìyàn lọ́wọ́ máa sọ fún ẹni pé 4,000 lọ́ní máa san so bọ́gà mi ti wá ń rí àkíyèsí pé ó rà pé wọ́n ti fẹ́ máa ta mí lólobó ó wá tàn mí pé iṣẹ́ kan wà ní ọ̀nà jíjìn díẹ̀ iṣẹ́ píńtà ni mo kọ́kọ́ ń kọ́ Málaga mo kọ́kọ́ lọ ṣe ìgbà tó wáyá tí mi àti Málaga yẹn ọ̀gá náà tàjọ ń ṣiṣẹ́ torí ó máa ń bá yàwó ẹ̀sùn lójú mi mo dẹ̀ máa ń sọ pé mi ò ń ṣọmọ yín kéré mo ti má rì náà wọ́n yóò máa ṣerú nǹkan bẹ́ẹ̀ níwájú mi ọmọ Nàìjíríà dẹ̀ lẹ́ni tó ń fẹ́ lójú mi. wọ́n máa kó fún gidi gan. so pàápàá. máa gbọ́ gbogbo yẹn so mi kí máa ní pé bí a ti pàṣẹ fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ máa jáde ó máa ní kí ni mo dé tí mo fi ń jáde ìgbà tó wáyé wá ní kí n kó lọ́dọ̀ ọ̀hún so ìgbà tó wọ́n á mú mi lọ ìgbà tí mo padà sọ́dọ̀ bọ́gà mi wọ́n á mú mi padà lọ at that time mo ti ń san bá 2,000 plus ṣá ok 1,500 mo fi owó Málaga yẹn san nígbà yẹn so ìgbà tí wọ́n á dé wá ní kí n lọ ṣiṣẹ́ píńtà mo tún wá ń ṣiṣẹ́ píńtà yẹn lọ ìgbà tó wá kò wá fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ déédéé ó wá níṣẹ́ kan wà pé píńtà ni pé ọ̀dọ̀ ẹni náà ni máa stay sí láì mọ̀ wípé outside Tripoli Gerian ni ó dọ́gbọ́n tọ̀ mí lọ so ìgbà tí mo máa dé ibi tí mo lọ Gerian ó wá ní kí ẹni yẹn kó gba fóònù lọ́wọ́ mi ẹni yẹn search báàgì mi kí ẹni yẹn máa treat mi ẹ má lè bá nìkan kan sọ̀rọ̀ má lè ní access láti bẹ́ẹ̀ ni. ìjẹ́ ńgbà tẹ́ tá à ń sọ yìí ìjẹ́ ẹ ti ń ṣàkíyèsí ìyàwó yín. mo ń ṣe findings lé lórí lókè torí kí n bá kó sẹ́ńtì bẹ́ẹ̀. òun ò béèrè lọ́wọ́ ẹ̀ ní pé wọ́n béèrè kò ní fún mi ó máa ní kó bá sanwó tán ṣáà máa rí kò fẹ́ kí n mọ̀ pé 1 year 6 months ni. ló fẹ́ san. kò fẹ́ kí n mọ̀ torí ó ti gba owó lórí ẹ̀. àwọn èèyàn so kò wá àti sòótọ́ ọ̀rọ̀ àti fight fún nǹkan yẹn kò yá. kò yá mọ́ torí ó ti gba owó. ó ti gba owó ṣe understand so ìgbà tí máa dé Gerian yẹn ìgbà tí máa dé Gerian ẹni ẹ fẹ́ gbà mí gbọ̀ngbọ̀n ìgbà tó ń gan rí ojú mi kò lè sọ pé òun fẹ́ gba fóònù lọ́wọ́ mi. bóyá ọmọ àná kan ló ọmọbìnrin yẹn ni ó rò pé bí àwọn ọmọ get inside kan so ìgbà tó wá wo ojú mi wọ́n sọ pé ó fẹ́ gba fóònù lọ́wọ́ mi ṣó mọ bóyá ń lọ ṣá you understand ó wá pè ní ẹ pé the person wey say make I collect phone for your hand no gree drop phone o I say collect the phone but man give me phone make I follow am talk ẹ ló lágbájá ẹgbẹ́ ní kó gba fóònù lọ́wọ́ mi ẹ sọ kí n gbọ́ dáadáa mi ò ní kó gba fóònù mo ní kó bá ti lọ síbi iṣẹ́ kó máa gba fóònù lọ́wọ́ ẹni tó bá ti lálẹ́ kó máa fún ẹ bọ́ọ̀lù ẹ̀ máa ní kó máa gba fóònù lọ́wọ́ mi lẹ́yìn tó yẹ kí n gbà tẹ́ ń bọ̀ nínú ìlú yìí fóònù tẹ̀sí mu wá sínú ìlú èmi mo sì fún yín. báwo lọ́wọ́ èèyàn ṣe wá. so ẹ wá débi bàyẹ̀ tán torí pé ẹ ti mingu máwọn èèyàn kọ̀ọ̀kan so àtijọ́ ìjọ dọ̀tá nìyẹn from there problem ti ń wà ṣe understand so láàrin yẹn òun àti ẹni tó ní kó máa heart like burger iná tí jọ ní issue pẹ̀lú ọmọ wọn kan so ìyẹn náà wá dọ́gbọ́n pè mí wípé ṣébi tí mo wà ṣó wà òkè tí ò bá wà òkè kí n máa bọ̀ lọ́dọ̀ òun ó fẹ́ dọ́gbọ́n gbà mí lọ́wọ́ ẹ̀ so kémi lè máa fún òun ní owó. òun náà fẹ́ hijack. èmi wá ń lo 36 mi pé èmi ò mọ yín rí o ẹni tó mú mi wá ibẹ̀ ni mo ṣe máa padà sí mi fẹ́ mọ bó ṣe ń lọ so ìgbà tí máa kúrò ń bẹ̀ yẹn so ọmọ tí òun àti àwọn mi jọ dé mo pàdé ní Gerian òun ti fi ibẹ̀ yẹn sanwó tán pẹ̀lú iṣẹ́ ibẹ̀ lọ gbé lọ. òun ti sanwó tán. ní ibi tó lọ yẹn pẹ̀lú iṣẹ́ tó lọ fi ṣe so ibẹ̀ ni mo ti wá pè yẹn mo pàdé yẹn lórí Facebook ibẹ̀ ni mo ti wá get in touch pẹ̀lú ẹ̀ so mo á pè yẹn kókó wá bá mi níbi tí mo ti ń ṣiṣẹ́ yẹn gbà tá a jọ sọ̀rọ̀ wọ́n á fi lára owó tí mo rí ní Gerian tó yẹ kí n sẹ́ẹ̀dì sí bọ́gà mi
wọ́n á fi sanwó láti Guinea wá sí Tripoli gbà yẹn 300 wọ́n á yọ 300 fún ọmọ yẹn pé mi ì fẹ́ kó ṣiṣẹ́ yìí mọ́ máa lọ sí Tripoli kó lọ máa ṣiṣẹ́ àràbù. bọ́gà mi bínú owó ẹlẹ́lẹ́ni tí mo pẹ́ ní màmá bínú sí mi wọ́n fẹ́ sọ pé àwọn làwọn lówó yẹn o ẹ understand ẹ mọ̀ pé bọ́gà mi ló lówó òun ló lówó ẹ yọ 300 fọ́mọ yẹn pé pé kó fi iṣẹ́ tó ń ṣe yẹn kó kó máa tẹ́ mi ṣe lọ́rùn. pé kó máa mo dẹ̀ tún fún lówó pé gba indomie kó ra iṣẹ́ owó tó máa oúnjẹ tó máa gbé lọ síbi iṣẹ́ so mo pe èèyàn kan ní Tripoli pé ẹni ń bọ̀ ẹ bá mi gbà sọ́dọ̀ ẹ bá mi wáṣẹ́ fún ṣe understand àárín yẹn so ibẹ̀ yẹn náà àwọn ọmọ Igbo tí mo lọ bá iṣẹ́ kan lórí mi ọkàn fi mi ṣiṣẹ́ ní àwọn torí mi ò gbọ́ àràbù wọ́n máa fi mi lọ ṣé àwọn ló máa gbowó wọ́n máa náírà bò sanwó ìgbà tó kọ́ àmọ́ kan plan pé mo fẹ́ padà sí Tripoli ni so ìgbà tí wọ́n fẹ́ padà sí Tripoli yẹn mo ti ń plan pé mo fẹ́ gbalé bí ṣe owó ni bọ́gà mi fẹ́ gbà so ìgbà tí màá wá fi ẹnà ìbá gbowó ẹ ni so ìgbà tí màá dé sọ́dọ̀ bọ́gà mi yẹn ó wá tàn mí pé àfẹ́jọ́ lọ wọlé níbì kan so ìgbà tó wá tàn mí pé àfẹ́jọ́ lọ wọlé yẹn ó wá mú lọ sáàrin àwọn boys ọ̀nà ibẹ̀ ló ti wá sọ fún mi pé má yẹ kí n tàn ẹ́ èmi gangan ni bọ́gà ẹ o mi kò fẹ́ kó mọ̀ láti jẹ́ ọdẹ ni nítorí wọn àtẹni tí bẹ̀rẹ̀ ti jọ ní issue. ó padà wá open up fún mi wípé èmi gangan ni bọ́gà ẹ fún mi fóònù ẹ ó gbé yín lọ púpọ̀ lọ nà yín kọ́ nà mí pa kí nìkan tẹ́ ẹ ṣe tó fi ní kọ́ nà yín. nítorí pé mo fún ọmọ yẹn ní 300 mo tún kúrò ní ibẹ̀ yẹn láì ṣe pé wọ́n ní pé kí n máa bọ̀. ok tó yẹ sọ fún un. ṣe understand ó nà ó gún mi jọ́ọ̀gì ẹ̀yin bọ́gà yìí ẹ máa tún ká màmá o ẹ̀yin máa tún ká màmá o. so ọkùnrin ni mí so aláìpẹ́ àwọn bọ́ìsì tó pọ̀ ń bẹ̀ ló yẹ kó ráyè nà mí pa lọ́jọ́ yẹn ó nà mí tẹ́ kó fọ́ last jog ó fọ́ mọ́ mi lórí tó dé mọ́ mi lẹ́yìn ọ̀run tó yẹ pé mo ṣubú sílẹ̀ tó ní tí bá máa kú kí n kú pé tí n bá kú gan ìyàwó mi ó wà nílé àràbò òun ló máa sanwó tèmi tó yẹ kí mi san bí nǹkan tí bá fẹ́ dà ní máa dà bẹ́ẹ̀ làwọn bọ́ìsì yẹn fẹ́ nà mí pa wọ́n nà mí gan ìdájí. n fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ yín nínú àwọn tó ń nà yín gbà yẹn ǹjẹ́ ṣì ń rí kankan lára wọn ṣe ṣì ń rí kankan lára wọn. wọ́n mọ̀ wọ́n. ẹ ṣì ń ríra dìsín ẹ ṣì ń ìsọpẹ́ mọ̀ pé ṣe ṣì ń rí wọn. àyè sábà ríra báyẹn ṣe understand so bọ̀ àyè sábà ríra ṣá bọ̀ mo mọ̀ wọ́n ṣe understand ìdájí pẹ̀lú ẹ̀jẹ̀ lára ni mo fi sá jáde lọ́jọ́ yẹn so ìgbà tí màá sá jáde mo padà sọ́dọ̀ ọ̀gá tó kọ́ mi níṣẹ́ pẹ́ńtà gangan mo wí orí mi wá sọ́dọ̀ ẹ̀ ìgbà tí yẹn wá rí orí mi pẹ̀lú ẹ̀jẹ̀ tó ń bleed ìyẹn kọ́kọ́ para pé kí ló dé kí ló ṣẹlẹ̀ on top money torí yẹn ọ̀gbẹ́ kò gbèrègbè pé ìlọ kàràbù nìyẹn pé kò gbọ́n kankan. oníṣẹ́ mo mọ̀ bẹ̀ mo ní mo mọ̀ bẹ̀ oníṣẹ́ mo mọ̀ lé bọ́gà mo ní mo mọ̀ bẹ̀ àyíjọ gbalẹ̀ ẹ̀ lọ nìyẹn nítẹ̀jọra ìgbà tá a máa fi débẹ̀ lọ́jọ́ yẹn àbá ń bẹ̀ àbáwọn bọ́ìsì mi tó gbé wọlé ń bẹ̀ so àràbíyẹn ṣáà ní kí n gbé gbogbo ẹrù mi tó bá wà ń bẹ̀ n kó so àwọn owó torí mo ti kọ́kọ́ gbà tí mo dé láti gèrè yẹn mo ti dé sílé owó kan wà nínú aṣọ mi tí mo tọ́jú sínú aṣọ mi ọ̀gá mi ti tú gbogbo aṣọ mi yẹn lẹ́yìn ìgbà tó ti tàn mí lọ síbi tó ti tàn mí tó ti nà mí pa síbẹ̀ ó fi mí lẹ̀ ń bẹ̀ òun wá sílé ó wá tú gbogbo ẹrù mi ó kó gbogbo owó tó wà nínú ẹrù mi yẹn so ìgbà tí mo wá fi gbé báàgì mi yẹn mi ò bá nǹkan kan nínú ẹ̀ mọ́ so ìgbà yẹn mo kọ́kọ́ stay díẹ̀ lọ́dọ̀ ọ̀gá tó kọ́ mi ṣe painter fún gbà díẹ̀ kó tó di pé mo padà lọ gbálé. àwọn ilé máa tún gíran yàtọ̀ o. ó nà mí gan-an. àwọn ilé máa tún ya wèrè yàtọ̀ o. tó dẹ̀ tún ní pé tí n bá kú ìyàwó mi máa san owó yẹn. Nagode fẹ́yìn ọ̀gá wa yìí ó ẹ̀yin gbogbo bọ́gà wa yìí ó Nagode ẹ máa tún ya wèrè yàtọ̀ o. ó dà bàbá ẹ jẹ́ ká wá mú báyìí nígbà wo ni ẹ wá ṣe alábàápàdé ìyàwó yín padà bí ọdún mélòó sọ́dún mélòó òun lè ẹ padà tẹ́ ríra. ó kọjá ọdún kan ìgbà tí àwọn mi san owó ọdún kan ni mo tó rí ọdún kan ìṣẹ́ra ọdún kan ẹlẹ́mìísẹ́ ọdún kan ni mo ṣẹ̀ tó rí rírí tí mo máa rí yẹn ó gba fóònù lára àwọn tó ń tọ́jọ́ ń ṣiṣẹ́ nínú compound ẹni ọ̀kẹ́ ń ṣe Nàìjíríà rárá pé bí àwọn Egyptian yẹn ni ó wá gba fóònù ẹ̀ so wá mẹ́sẹ̀gì àbúrò mi ní Nàìjíríà ìyẹn gan ti blast ìyẹn bẹ̀rẹ̀ sí ní blast ẹ̀ pé láti jọjọ́ yẹ lọ ẹ̀ tí ẹ̀ pínlẹ̀ ẹ̀dẹ̀ fọmọ sílẹ̀ àwọn ṣàṣà kò rí bẹ́ẹ̀ wọ́n gbóhùn lọ sí ibi àwọn jẹ́ kó wọn rí fóònù pé ní ó dáa nọ́mbà ẹni ìlélẹ̀ so nọ́mbà ẹni Egypt yẹn ni ìyàwó mi wá send sí àbúrò mi ní Nàìjíríà àbúrò mi tó wá wà ní Nàìjíríà yẹn òun ló wá send nọ́mbà yẹn sí mi ẹ understand
so Ìbẹ̀rẹ̀ through tí wá- number yẹn mo fi get in touch pẹ̀lú ìyàwó mi kọ́kọ́ pẹ̀lú orí fídíò ká jọ sọ̀rọ̀ ah ìwọ rè bí mo ti rí yẹn lọ́kàn mi ò ti balẹ̀ mọ́ pé ọ̀gbẹ́ni mi fẹ́ mọ̀ bí tó wà ṣá ọ̀gbẹ́ni lẹ́nì láàmú bó ṣe máa ó délé tipátipá báyìí o. kò pé kò tiẹ̀ pọ́jọ́ márùn-ún gan mo ti wọ́n ọ̀gbẹ́ni bolo wà ó gbọ́dọ̀ kúrò mi ṣẹ́yìn mo ṣáà control kúrò mi ṣẹ́yìn ṣá so bọ́gà ẹ̀ tí mo ti máa ń pè pé ìyàwó mi kọ́ tí ò kí ń dá mi lóhùn pé pè mí nìyẹn ìyàwó rẹ ó ti kúrò níbi iṣẹ́ owó rẹ ń gbà lọ́wọ́ rẹ ń post fọ́tò ẹ yá tó bá yẹ pé lórí fọ́tò mi lè fẹ́ post ẹ tètè o. fọ́tò tó ẹ ní lọ́wọ́ yẹn old picture ni o ẹ ẹ jẹ́ kí n send àwọn recent pictures yín n fẹ́ kẹ́ post mi gan fẹ́ popular. àwọn àgbé ẹjọ́ yẹn lọ sí ọ̀dọ̀ àwọn Yorùbá community kan ní Aládàmbí nígbà náà wọ́n tàn mí wá síbẹ̀ ni o torí lára àwọn ọmọ tí mo fún wọn náà ló pè mí pé òun wà nínú ewu mo máa ń ní pé kí n lọ rescue àṣẹ pé àjọmọ bọ́gà mi àti bọ́gà ìyàwó mi ni kémi débẹ̀ pé kí n lọ rescue èèyàn ni mo rí pé èrò ti pọ̀ ńbẹ̀ ó yà pa. ṣe ni ọmọ yẹn kọ̀ dé jáde lọ ní tiẹ̀ ọ̀fọ̀ òun ṣe pàkúté. wọ́n fi ṣe pàkúté fún mi ṣùgbọ́n àti mo wá débẹ̀ ni mo wá rí gbogbo fíìmù yẹn pé ọ̀dà pẹ̀ sùwàlà ibi ìbàlẹ̀ ni so wọ́n ṣáà mú mi sọ́wọ́ ń bẹ̀ ṣá àwọn ní lórí pé kí ni. lórí wọ́n mú mi sọ́wọ́ bọ́gà mi sọ́wọ́ pé òun fẹ́ gbowó lọ́wọ́ tèmi bọ́gà ìyàwó mi mú mi sọ́wọ́ pé mo control ìyàwó mi kúrò mi iṣẹ́ ó jẹ́ kéèsì méjì gbà tí mo wá ṣàlàyé fún wọn níbi tún bí ni pé kò ń ṣe pé ìyàwó mi tí mo fẹ́ ní Libya o ìyàwó tó bímọ fún mi láti Nàìjíríà ni ẹni yìí ó dẹ̀ mọ̀ dáadáa kó tó wá síbí so wáyé tẹni náà fi wá gbà kó lọ sí irú iṣẹ́ báyìí láì jẹ́ kó pélé wáyé tó fi irú iṣẹ́ báyìí lọ. ẹ jẹ́ kí n sáré wọlé síbì kan ń bẹ̀ yẹn. Ǹjẹ́ àwọn tí ó wà níjókòó nígbà yẹn lọ́hùn tí wọ́n pè pé ó fẹ́ dájọ́ ṣé wọ́n dájọ́ ní ìdájọ́ wípé wọ́n fọwọ́ sí pé kẹsàn-án wípé ẹ gbé ẹ mọ̀ pé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nísìnyí pé Nigeria community Yorùbá community wọ́n fọwọ́ sí woman trafficking wọ́n ṣe kinní kan gbà kan ṣé àwọn tó wà ń jókòó nítorí àwọn kọ́kọ́ sì ń bọ̀ tá a sì máa gbé tá a sì máa tẹnu bọ̀ gidi gan àwo ṣe kí ni kí kò sí nǹkan tó kàn wá a sì máa tọwọ́ bọ̀ torí wọ́n ní àwọn kọ̀ǹda máa ń wà nù ìrẹsì àwọn kọ̀ǹda nù ìrẹsì dẹ̀rẹ́ ó máa ń jẹ́ kí ni ó máa ń ba ìrẹsì jẹ́ ni n fẹ́ wò ó bóyá ń gbà yẹn lọ́hùn-ún pẹ̀lú sìn bóyá kinní yìí sì ṣe kinní ó sì ń ṣẹlẹ̀ dì sìn ṣé ìgbà yẹn lọ́hùn-ún àwọn tọ́jọ́ jókòó yẹn ṣé wọ́n fọwọ́ sí kinní tí wọ́n ṣe àwọn bọ́gà yín lọ sọ̀pọ́ọ̀tì ni àbí ẹ̀yin nígbà tẹ́ ṣàlàyé fún wọn tán. wọ́n fọwọ́ sí pé kí ìyàwó mi kàn kó san wọ́n fọwọ́ sí pé kó san owó oṣù ọdún kan àti oṣù mẹ́fà but wọ́n ní kó san owó ọdún kan àti oṣù mẹ́ta. àwọn á ní èmi pé tí n bá ti ń rí kí n máa mú wá fún bọ́gà mi àwọn nílùú ló fẹ́ gbà ó nù fẹ́ gba 14,000 àwọn á ní kí n fún ní 8,000 nígbà yẹn but èmi wá dúró ní rí pé ẹni tó wòṣù tó la nǹkan mọ́ mi lórí tó ní kọ́nà mi èmi ò ní fún lówó o mi ò ní fún lówó mo dẹ̀ ti kó ọmọ 5 wá ó fún yàn ó gbowó kò kàn èmi bọ̀ èmi kọ́ ọmọ 5 wá ìgbà tí ìyàwó mi àti èèyàn kan lọ́jọ́ wá ìgbà tí èmi fúnra mi ń bọ̀ gangan mo kó 7 dání. ó jẹ́ 5. ó jẹ́ 5. ṣe understand. kí ló wá sọ nígbà yẹn. so mo ní títí ìyàwó mi mo ní mo ti gbọ́ mo gbìyànjú àti mú owó oṣù kan lọ following month mi mo lọ mọ́ wọ́n pè mí ìdáhùn lóhùn mo ní tó bá yẹ pé obìnrin mi ni wọ́n yẹ fi iṣẹ́ aṣẹ́wó lọ kó wò pé oṣù 6 ló ń fẹ́ fi san ó ti lọ fún iṣẹ́ yẹn àbí. ṣé ó máa dùn sọ àbó máa dùn. kò ní dùn sọ. àbó máa wá di pé ìyá alágbájá tó o sì mọ ó mọ́kọ ẹ̀ ó mọ̀ pé ẹ tún jọ ẹwà tọ́kù ẹjọ́ wà gidi àjọ close gan ẹjọ́ wọnú ra yín ó ti ẹ̀gbéyàwó ẹ̀ wá ó tún wá ń fi pé iṣẹ́ báyìí lóyún kí ni kó lọ sí ó ti ẹ̀ bìkítà pé ẹni ìyàwó ọ̀rẹ́ mi ni ẹni yóò ìyàwó lágbájá ni o. kò sí nǹkan tó jẹ mọ́ bẹ́ẹ̀. ó nágbára ẹ ká wá wò báyìí pé ọ̀gá mi lẹ́nu ìgbà tá ti wá tẹ́ ti wà ń lò yìí à ń dúpẹ́ náà ni a máa dúpẹ́ ibi tí tá bá ti bára wa a máa dúpẹ́ ni. ṣé ilé tẹ fílẹ̀ yẹn àti bí ìtẹ̀wà ìwo ló wá ń dùn mọ́ yín jù
ṣé ń gbà ẹ ti gẹ́ẹ̀tì àárín yẹn ilé tẹ́ ẹ filẹ̀ àti bí ìtẹ́ ẹ wá kí lẹ lè sọ ń pa méjèèjì ní ṣókí pé ilé yìí ọpẹ́ ní fọ́lọ́run pé mo ti ẹ̀ wá sílé yìí àbí tẹ́lẹ̀ mo dẹ̀ ti mọ̀ ní ìbàdàn máa wà bí rárá ìwo ló wá jẹ́nu méjèèjì. síbẹ̀síbẹ̀ náà nínú gbogbo ọ̀nà ká máa dúpẹ́. bẹ́ẹ̀ni. ní ìgbà yẹn náà téèyàn wà nílé náà even ká sọ pé à ń ṣe bàtà àtúnṣiṣẹ́ location bíi pé èèyàn ń tó kòrókòdó ni. ní bíbá yìí náà láti bẹ̀rẹ̀ bíi pé èèyàn náà ń tó kòrókòdó ni torí kì í ṣe gbogbo nǹkan náà ní ìbọ̀ kéèyàn bá farabalẹ̀ tó wáyé pé a wà ní nàìjíríà náà ó ṣe ṣe kéèyàn ti kú a lot of things ló lè ti ṣẹlẹ̀ ṣe understand so mo kọ̀ rí ìrìn àjò yìí pé sábàbí ni. sábàbí. ṣe understand ó ṣe ṣe kéèyàn ti wà nílé náà kéèyàn sì wà nàìjíríà ibi tí èèyàn dé ní ìsìn kéèyàn má ti débẹ̀ àbí àwọn risk kan wà táwọn ọmọkùnrin máa ń lé kéèyàn ti lé àwọn ewu yẹn bí wọ́n á torí owó kéèyàn ti wá fi bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ bọ́ ṣe understand ó máa já sí nǹkan tí yàn expect ṣe understand so nígbà tó lọ́wọ́ ti ṣe tí yàn ti dé lu tí kò dẹ̀ mẹ́mi lọ alihamudulilayi so mo lè sọ wípé pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mi ò lè sọ wípé mo regret ní àti bẹ̀rẹ̀ mo regret but ní at this moment mi ò regret pé mo wá sí Libya. ọpẹ́ ní fọ́lọ́run tọ́ba ní ká wà wò ní lọ́rọ̀ ní ṣókí bọ́gà yín gbà yẹn ibi ló ṣe fún yín tó sì dùn yín tẹ́ bá wá ń rò ó pẹ̀lú àsìkò tẹ́ wà yìí àdúrà lẹ máa ṣe fún nàbí pé. ṣe rí síbẹ̀síbẹ̀ náà sábàbí ni ó ṣeé ṣe kí n fún bọ́gà mi lówó kí n wà pẹ̀lú ẹ̀ position tí mo wà kí n má sí níbẹ̀. Understand. tó bá jẹ́ pé náà ti wèrè bọ́ nígbà yẹn tó jẹ́ pé bó ṣe ń gbé wálẹ̀ náà ń gbà á ṣe báyìí mo ṣe tọ̀hún mo ṣe. because èèyàn máa fẹ́ máa wọ ẹsẹ̀ wọn èèyàn dẹ̀ máa fẹ́ máa gbọ́ tiwọn àwọn dẹ̀ ló máa control èèyàn. ìyẹn náà tún rí bẹ́ẹ̀. ṣe understand. but èmi fúnra mi mo dá ń jagun fúnra mi ò ríra mi ní rí pé mo ní family so mo ń dá struggle. I face it. mo face it fún ara mi so any challenges tí mo ń rí mo ń dá face it fún ara mi. ó dà ọpẹ́ ní fọ́lọ́run. ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wà nílé tẹ́ ń wò wá ojú tẹ́ kó fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dè lágbára Ọlọ́run bá mi Èdùmàrè àbòsí ń tolóko àbòsí ń tọlọ́sà gbogbo nǹkan tẹ́ ẹ bá ti ń dáwọ́lé báyìí a máa dúnà ní a máa dúṣe. ẹ ti mọ̀ wá lórí ètò yìí à ń gbé àwọn èèyàn wá láti máa jẹ́ kí wọ́n sọ ìrírí wọn nílùú Libya àti ibi tí wọ́n ti ń bọ̀ àti àwọn kankan tó dàbí tó jẹ́ pé èèyàn ò mọ̀ ń pa wọn òun ni ètò yìí wà fún. Mighty Play TV ẹ bá wa like ẹ bá wa subscribe ẹ bá wa share ẹ follow wa à ń bẹ lórí Facebook à ń bẹ lórí TikTok abẹ́ẹ̀ là ń bẹ lórí YouTube àti Instagram Mighty Play TV bẹ́ẹ̀ ni ẹ bá wa ṣe kíni ẹ bá wa like ẹ tẹ́yìn bá wa ní ọjà tẹ́ ẹ fẹ́ polówó àbẹ́ ní nǹkan kan bíi méjì bíi mẹ́ta tẹ́ ní ọjà ẹ jọ nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ lórí wa lójú ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tàbí kẹ́ ẹ fún wa ní message sínú inbox wa á rí á dá yín lóhùn bẹ́ẹ̀ ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tẹ́lẹ̀ sáré pè wá sí ní 091 98 303 30 fún ẹ̀yin tẹ́ ẹ bá ń bẹ Nàìjíríà WhatsApp nìkan ló máa ṣiṣẹ́ fún ẹ fi +218 síwájú àmọ́ fáwọn tó bá ń bẹ ní ìlú tá a wà yìí wọ́n á ṣe kí ni kò ní ìdí +218 091 98 303 30 àwọn náà láàbà yín sọ̀rọ̀ ẹ ṣé o tẹ́ ṣe ń tẹ́tí sí wa bá mi ẹ jẹ́ ká wá sáré débì kan péré torí pàwa náà ìrìn àjò fàyè gba pàwa púpọ̀ mọ̀ pé iná dẹ̀rẹ́ a mọ̀ pàwa àwa dárun mọ́ yín lójú ni ní bínú ni tá a bá wá wò pé nígbà ìmọ̀ tẹ́pà ti ṣe àwọn kankan rí sẹ́yìn kí ni nǹkan tí ẹ rò pé tí mo ti ṣe ń pàtó bóyá ní Nàìjíríà ni o tàbí ń bì tẹ́ bá rántí tẹ́ sì máa sọ pé nǹkan tí mo sì ṣe yóò dáa
ǹjẹ́ ṣe lè rántí bí ẹyọ kan tàbí méjì tó jẹ́ pé ìgbà ìmọ̀ tó jẹ́ pé tẹ bá sì rántí ó sì máa ń dùn yín pé nǹkan tí mo dẹ̀ ṣe yìí mo mọ̀ pé nǹkan yìí ò dáa. Ǹjẹ́ ẹ lè rántí? ìbéèrè yẹn ní agbára díẹ̀. Sórí mi ò lè dáhùn ẹ̀ nítorí kí n tó ṣe nǹkan gbà mí, mo máa ń rò. Mo máa ń wo ìwà tó lè jẹ́ kó dá mi lẹ́bi. Ṣé o understand? So nǹkan tó máa jẹ́ káwọn èèyàn jèrè ọ̀rọ̀ lára mi, mo máa ń avoid ẹ̀. So débi tí bá ṣe nǹkan tó máa blame ara mi. Ṣé o understand? So wípé nǹkan téèyàn ti ṣe jẹ́ yẹ pé kò wá jẹ́ kí n ṣe. Mo ní pé ìgbà tí mo ń bọ̀ lọ́nà yìí ni mo ronú pé kí ni mo wá ṣe nírú ọ̀nà báyìí. Mo lẹ́yìn yẹn mi ò regret kan. Àmọ́ ẹ ti wọ̀ ọ́. Ẹ̀nà. Ó dà, ǹjẹ́ Libya máa ń ṣẹlẹ̀ sọ́wọ́n èèyàn dáadáa nínú ìlú táwa yìí? Ǹjẹ́ Libya ṣẹlẹ̀ sí yín rí ní ti dáadáa àti ní ti ìdàkejì? Tó bá jẹ́ pé mo jẹ́ èèyàn tó jẹ́ pé ó like social media ni àwọn èèyàn ti dáwọ́ fún mi gan-an. Wọ́n á ti ní jẹ́ ká jẹ́ ẹ jọ̀ọ́ o ẹ bá wa ràn Lágbájá lọ́wọ́ o ẹ jọ̀ọ́ o. Lọ́nà wo? Mo ní accident ní year 2022. Accident? Bẹ́ẹ̀ ni. So mo ní accident pé left hand mi kán ní ọwọ́ òkè. Olúwa o. So ilé ayé yìí ṣá ọgbà tó kán wọ́n gbé POP sí fún like a week ní POP fi wà ń bẹ̀. So tí bá wá ń jáde most àwọn tí mo mọ̀ máa ń sá fún mi torí pẹ̀lú mi rò pé mi fẹ́ béèrè owó lọ́wọ́ wọn. Mo dẹ̀ mọ̀ wọ́n. Mo mọ̀ wọ́n dáadáa wọ́n máa sá. Ẹlòmíì mi ò rí rí àjọjọ́ mọ̀ olùkọ́ náà mi ò rí rí. So ìgbà tí wọ́n wà nínú incident yẹn tí mo gbé POP tí mo gbọ́ mi kọ́ ọ̀run mi báyìí tí mo wá jáde bá rí lómi akọ̀ máa kí mi gbín torí ó máa rò pé àwọn oníyẹ̀yẹ̀ ó lè jẹ́ fẹ́ tọrọ owó lọ́wọ́ mi ni bẹ́ẹ̀. Mi ò rí o adé tí máa ń sọ̀rọ̀ ìfún pé àmọ́ òrìjọ́ kíjọ́ àṣà àmàlẹ́ lọ́jọ́ kanjọ́ ẹ wá yàjà ríra ẹlẹ́kọ̀ọ́ máa kí mi bíún. Ẹnìkan ẹ̀ pé eléyìí ọ̀rọ̀ owó ló tún máa gbé wá o. ó máa yẹ kó fẹ́ tọrọ owó lọ́wọ́. So lẹ́yìn ìgbà yẹn ṣáàlàyé lọ sí surgery with a lot of money. Àdúpẹ́ fọlọ́run àdúpẹ́ fọlọ́run bá ẹ tún lọ. Tá a bá ní ká wá wò báyìí ní kí ni nǹkan tí ó ti ṣẹlẹ̀ sí yín nínú ìlú eré tó jẹ́ pé nǹkan yẹn tó jẹ́ pé ẹ̀sọ́ Ọlọ́run mo dúpẹ́ pé mo wà lóyè wípé mo ti ẹ̀wọ̀ lùlù yìí tínú yín fi dùn tínú yín dùn jù ìjọ tínú yín dùn jù nínú ìlú yìí. Títí accident kan ni mo sọ lẹ́ẹ̀kan mo bímọ náà tí mo ná almost 14,000 dinar ìyẹn náà wà ń bẹ̀ ẹni pé mo ná almost 14,000 dinar kí ni ẹni pé 40,000 lọ́nà ìsàn. ṣé a fi bí ìkómọ kankan àbí. pàtí báwo ìyàwó mi ṣe CS then so wọn náà wọn extra kó máa lo 2 days ní incubator 1,000 ní ọjọ́ kan you understand. 1,000 ní ọjọ́ kan 3,500 ní CS lọ ṣe CS operation. So 1,000 yẹn kò sí nínú owó CS yẹn bàtà sanwó 2 days bàtà tí wọn tún náà máa tún lo 2 days títí tó fi pé 9 days which is 1,000 ní ọjọ́júmọ́ fún 9 days tàwa plus ẹ̀ mọ́ 3,500. 1,000 ẹ má ẹ̀ka ọ̀yàn ló máa rò pé bí i 1,000 naira Nàìjíríà money o. 1,000 dinars. 1,000 dinars. fún ojúmọ́ incubator. ọjọ́ kan ṣo. ọjọ́ kan ṣo. ẹ san 1,000. fún 9 days. fún 9 days. That is 9,000 9,000 dinars. tábà ṣe sí 9,000 dinars ní Nàìjíríà money nígbà yẹn ó máa tó bí èlò. nígbà yẹn ó ju 2M lọ. 2 million naira. ó jù lọ torí at that time yẹn wọ́n ṣe owó ní bí i 42. Jésù. nígbà yẹn so 9,000 kéré tábà pín sí méjì 4,545 ni which is tábà pín 4,500 a change 300 ṣì máa wà. ṣé nìkan ṣì wà lórí ẹ̀ tábà tẹ̀wá ní kó ká wo 14,000 yẹn ń sìn 14,000 ká ṣe máa ó ti ń lọ bí 3 million naira gan. bẹ́ẹ̀ni bọ́mí ẹ̀ bọ́ síta mi ẹ̀ béèrè owó lọ́wọ́ anybody. ìyẹn gan jọ pé ọmọ náà sì ń bẹ láàyè. Inshallah wọ́n ṣe dáadáa. ó dẹ̀ ń ṣe dáadáa. lágbára Ọlọ́run. kò sóhun tó tún ju ọpẹ́ lọ lórí ẹ̀ ọpẹ́ ńlá ni bẹ́ẹ̀ ni ọpẹ́ ńlá ni. ẹ̀yin ará mi nílé ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà ó máa sọ wípé ẹ̀yẹ ṣe kí ni ó ń pa àtó lásán ni o oríṣiríṣi nǹkan làwọn ẹlòmíì lọ ti nílẹ̀ experience nílùú tá a wà yìí tó jẹ́ pé wọn ò lè sọ tán bẹ́ẹ̀ ni
oríṣiríṣi ọ̀wọ́ èèyàn ní ń bẹ nínú ìlú yìí tó jẹ́ pé nǹkan tí wọ́n ń face ọkọ̀ ní èdè èèyàn tó jẹ́ pé wọ́n lè share pẹ̀lú tó bá share pẹ̀lú ẹni yìí òun náà ó lè ti larú ẹ̀ kọjá tó yẹ pé a lè fi gbà wọ́n nímọ̀ràn tàbí níyànjú. Òun ni nǹkan tí à ń gbé wá sójú ìwòran yín pé tẹ́ ẹ bá ń gbọ́ tẹ́lẹ̀ yìí tẹ́ ẹ ń gbọ́ tọ̀hún á lè ti jẹ́ kí ọpọlọ wa tún máa ṣí sílẹ̀ díẹ̀ díẹ̀. Ẹ̀yin ara wa nílé ẹ̀yin ara wa lóko ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa o bẹ́ẹ̀ ṣe ń bá wa like bẹ́ẹ̀ ṣe ń bá wa share iná ò ní tọwọ́ yín. Bá mi kí ni lákòótán kí ni ọ̀rọ̀ ìyànjú tẹ́ ẹ lè fún àwọn èèyàn tí wọ́n fẹ́ wọlé síbí tàbí ká sọ wípé àwọn tó ti wà ń bì lórí ìwà tí àwọn ọ̀pọ̀ ẹlòmíín wù tó sì ń ta àbùkù wa nínú ìlú yìí ìyànjú ò lè lè fún wọn. mi ì lè sọ pé kí èèyàn má wá síbẹ̀ orí ló mọ̀ fún oníkálukú. Orí ló mọ̀ fún Oníkálukú. oníkálukú ìrìn tí táyé rìn tó fi ṣoríire kẹ́hìndé Kẹ́hìndé lè lè rìn, rìn kó kó má dẹ̀ fi bọ̀. gbàbẹ̀ lọ. ṣe rí ẹlòmíín wà ní nàìjíríà yẹn kó má kúrò ńbẹ̀ ó máa wà òkè. Àmọ́ wọn ò ní mọ̀. bẹ́ẹ̀ ni tó dẹ̀ ti fi gbìyànjú ẹ̀ tó ti kúrò ńbẹ̀ tó rò pé tóun bá travel ó máa dà dáa. meanwhile kò sí oríire ẹ̀ níbi tó ń lọ A kò máa ṣe ṣáá tí ò ní bá ṣe pé ṣe máa ṣe ohun tí tó bá tún padà sí nàìjíríà. ibi tó ti kọ́ mọ̀ pé bí ìlú ti là. bẹ́ẹ̀ ni. Ẹnìkan tiẹ̀ máa ń sọ̀rọ̀ kan ní tó bá ti travel tó ti lọ ọdún kìíní ọdún kejì ọdún kẹta tó o bá ti rí ìyípadà kankan fúnra ẹ̀ tètè gbálé ẹ lọ. mistake wà ń bẹ̀ o ọdún kìíní ọdún kejì ọdún kẹta mi ò balance nínú olóye. Ẹ ti sọ tẹ́lẹ̀ náà wípé nǹkan tí táyé bá tó bá mú kẹ́hìndé. tó bá jẹ́ pé mo ti give up ní ọdún kẹta ó yẹ kí n lọ padà lọ́wọ́ ajá tíkẹ́ẹ̀tì. ẹ kò gba gáràjì ni bóyá ní ẹgbẹ́ torí experience tọ́ọ̀gì ti máa wà lára mi. bóyá lẹ́gbẹ̀ẹ́ bíríìjì ọ̀nà ọ̀dọ́ yìí yẹn. mo ti ní experience bó ṣe ìbọn gbàgbàgbà nínú ìlú so ẹrù olè bà mí nàìjíríà kí n bá fẹ́ gba gáràjì a máa lọ ṣe táùtù ni. Ọ̀gbẹ́ni àbó iṣẹ́ ọ̀gbẹ́ ìwọ tó bá dé láti Libya tó o bá padà sílé ọ̀gá ni ẹ o. gbàgbàgbà lásán láì tẹ epo tí ẹ dì mú gbàgbà gbogbogbò yẹn gan lásán. Ó yẹ kó ti mọ̀ pé no ẹni tó dé gíran kan ni gíran federal ni ọpẹ́ ní fọlọ. Kí wàá ní nǹkan tẹ ẹ lè sọ fáwọn tó wà nílùú yìí kí ni àmọ̀ràn tẹ lè sọ fún wọn nípa ìlú yìí. lẹ́ẹ̀kan sí mi ò lè sọ pé kí èèyàn má wá sínú ìlú yìí bọ́ nǹkan kíkan tí èèyàn bá fẹ́ ṣe tó bá ti rí pé o ti ń ṣe ọ̀nà kan nínú ìlú yìí tí kò fi vú ẹ̀ tún gbìyànjú nǹkan mi. kó má dúró sójú kan ṣo. kó fi ṣe wípé kinní kan máa ń pòwe kan pé tíṣà tó ń tata kinní kan iṣẹ́ owó ṣàníwì lọ́jọ́ lóṣù náà ní ṣe tó bá ń ṣe tíṣà lénìí tó lọ rugi lọ́la ṣáà máa gbìyànjú. bẹ́ẹ̀ ni because ìlú yìí tí èèyàn bá mọ̀ nǹkan tó ń ṣe nǹkan tí èèyàn rà ní bíbà àti nàìjíríà ń gbà mí ó papọ̀ mọ́ra wọn bọ̀ bí èèyàn ṣe ń rí owó ní bíbà ó yàtọ̀ sí ti nàìjíríà owó yẹn ó rọrùn láti rí ní irú bíbà ṣe understand so tí ẹ bá wá ń rí àwọn nǹkan yẹn. ẹyẹ ará alẹ́ ẹ má sọ pé tọ́ ni ó rọrùn kẹ wá wò pé jẹ́ ndí báàgì mi. mi ò sọ bẹ́ẹ̀ o mi ò ní kẹ́ bá bọ̀. mi ò sọ nǹkan kan o. mi encourage yẹn kó má bọ̀. bọ̀ èmi kàn ń sọ ní nǹkan tó kọ sí èmi lèmi fi ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ṣe understand so nǹkan tí èèyàn bá ti ń ṣe tí ò bá ti favour ẹ̀ kó try láti ṣe nǹkan mi. tó bá ti ṣe nǹkan mi tí kò bá tútù ṣe padà síbi tó ti wá. kó gbìyànjú bí tó bá ṣe lè kó tún gbìyànjú mi. kó gbìyànjú mi tó bá ti wá gbìyànjú tí ò ti wá sí yàtọ̀ kó padà. kó tètè padà. bí story kan brother wa kan nígbà yẹn lọ́hùn ní dárúkọ wọn wọ́n travel wọ́n lọ sí America nígbà yẹn wọ́n lò 3 years. bàtọ́ lò 3 years yẹn wọn ò mú nǹkan kan bọ̀. Jésù. àwọn brother wa tó jẹ́ ọ̀rẹ́ títí wọn wọ́n máa ní àwọn tí a sọ pé kí lágbájá kò tẹ̀ àmọ́ ọmọ mi náà lọ́sàn-án. wọ́n máa ń fi ọlá fún máa ń tọrọ ni. Jésù. nígbà yẹn lọ. so ìgbà tí ẹ̀gbọ́n yẹn rí pé nǹkan kan jọra wọn ó padà wá sí Nàìjíríà ó wá bẹ̀rẹ̀ látòrí ọ̀kadà resoriment nígbà yẹn lọ́sìn lo jìksìn
diction ọ̀kadà ń gbà yẹn ọ̀kadà bẹ́ẹ̀ ni. you understand ẹ̀gbọ́n yẹn bẹ̀rẹ̀ látòrí diction kó tó pọ̀ṣù mẹ́fà ó ra ti 20 tiẹ̀ kò tí ì lo ọdún kan tó dẹ̀ ti lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ 3 years. ní Amẹ́ríkà Jésù. látòrí ọ̀kadà tó ra ti tiẹ̀ ìgbà tó yá kò lo ọdún kan ó bẹ̀rẹ̀ sí ní ṣe taxi kò ṣe kó lọ gba mọ́tò ó ra mọ́tò tiẹ̀ tó fi ń ná jà tó fi lọ ń kí ẹrù ẹ̀gbọ́n yẹn ò lọ́dún méjì ó kọ́ ilé ẹ̀ ó ṣèyàwó. nǹkan tó ń wá lọ sí Sókótó ó wà lábẹ́ ṣòkòtò ẹ̀. so ẹlòmíì ò mọ̀ wọ́n kàn mọ́ ní pé nítorí ẹ̀ lọ ṣe máa ń sọ wọn kọ́ àwọn bàbá wa náà máa ń sọ pé tó bá fẹ́ ṣe nǹkan gbìyànjú kó o ṣe kí ni kó o ṣe bí ọkùnrin kí wọn náà jáde bó jẹ́ pásítọ̀ ní ẹni olùfẹ́ ibi tó bá mọ̀ kó o ṣe kí n kọ́kọ́ béèrè pé nǹkan kíní yìí ọmọ ń dàbí kó bí ẹlẹ́bọ ni àwọn èèyàn kíní kan náà pé kíní nígbà kan tó bá bí wa ń gbà yẹn náà wọ́n á ní kó wo àkọsẹ̀jáyé ẹ béèrè àwò ẹlòmíín sìn tó bá fẹ́ ṣe nǹkan báyìí kò sí nǹkan tó kàn òun lọ ti ẹ̀ ní tí má èmi ò béèrè kọ́kọ́ èmi ò tiẹ̀ dágbére fún ìyàgàn kí tó máa bọ̀ bí mo ṣílẹ̀kùn lé mi lẹ́nu. ó ti yé bẹ́ẹ̀ yẹn tó yẹn pé tó bá fẹ́ ṣe nǹkan ṣọ́nà yìí dáa ṣọ́nà yìí dáa ṣọ́nà yìí dáa èèyàn láti ibi tó bá ti tígbàgbé bá rọ̀ mọ́ kó ṣe kíni kó béèrè. bàbá mi ẹ wò ó ẹ ṣe pa ṣe kíni pé a pè yín ẹ sì fún wa láyè láti bá wa fọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ ẹ ṣe àdúpẹ́ o iná ò ní tọ́wọ́ yín o ẹ máa lọ sókè sí ni ẹ fàsìkò yẹn fi kí ìyàwó yín ọ̀hún tẹ̀ fi jọ wà láti ìgbà yẹn títí di àsìkò yìí tí ó ṣe pé nítorí a mọ̀ pé àwọn ọkọ àti ìyàwó kan wà tẹ́wọ́ tó bá débì yìí ọkọ á ti gbọ̀tọ̀ ìyàwó á ti gbọ̀tọ̀ kò sí a mọ̀ pé kò sí kó má sí kùdìẹ̀kudìẹ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó àti mọ̀ yẹn nípa àwọn ọkùnrin náà la stubborn jù kọ́lọ́ ní túbọ̀ kó rò wá lọ́kàn ẹ wá fàsìkò yìí ẹ fi kí ìyàwó yẹn pé àyà mi láti ọdún yìí pẹ̀lú gbogbo gíran tí mo ti wù fún ẹ pẹ̀lú àṣìjọ wa I love you ẹ kíyàwó yín. ó ń mánéjì mi láàrin yẹn ni. ẹ kí wọn náà àti nítorí àṣẹ ní kẹ kí wọn. báwo mo ṣe máa kí ọmọ Iléṣàbí ọmọ Agbògbò Àkàlà ọmọ Eréjogún Ọlá ọmọ Abẹ́òkúta ni. ṣé kò ní tẹ́ ṣe máa kí wọn ni. ẹ kí wọn dáadáa sọ pé wọn rẹ pé aya mi mo kí ẹ fàṣẹ kò yí kí wọn. aya mi mo kí ọ dáadáa o okú tọ́jú okú àdúrótì. pẹ̀lú gbogbo ìwà wèrè tí máa ń wù fún ẹ. mi ò ní ìwà wèrè. pẹ̀lú gbogbo gíran panic tí máa ń ṣe. kò sọkùnrin tí ò níyẹn lọ́wọ́ ẹ̀yin náà ní lọ́wọ́. ọṣà ń dúró. ẹ ń mánéjì mi. láṣẹ ní kẹ kí wọn dáadáa. èmi náà kò easy ẹ̀yin náà nínú ìlú yìí náà fún èèyàn tó níyàwó sílé ẹ mọ̀ pé ìjọ́ tẹ bá rí ìyàwó after rẹ̀ lè máa bẹ̀rẹ̀ sí ní ra àwọn obìnrin míì ta tó máa ń wùn yìí ṣé mo bẹ́ẹ̀. fún ọkùnrin náà tó wá dúró tó wá mójú àbí. tí ó mójú tí ò torí ẹ̀ ilé tó wà nílé kúrò. ẹ̀yin ará ilé iṣẹ́ ń gbọ́ o ẹ̀ ń gbọ́ kan tó ń sọ o ẹ̀ ń gbọ́. kò easy. ẹ̀yin obìnrin iṣẹ́ ń gbọ́ ọ̀nà kò easy náà o wípé nígbà tó gbóbìnrin sí wílé tán wàá ṣe á máa rí àwọn tó pèpè tó pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ìwọ náà tó wá dúró tó wà pé ìrọ́sẹ̀ ìtó pèpè yìí kò sí nǹkan tó kàn mí wípé ká dúpẹ́ lọ́wọ́ ọkùnrin náà ẹgbẹ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí. so kò rọrùn bó ṣe wà ní Mílíkì ló wà ní Gbàǹjà so àjọ wúlò fúnra wa ni bọ̀ ní gbogbo ẹ̀ lápapọ̀ ìyàwó mi náà gbìyànjú ọ try ọmọ dáadáa ni. ẹ ṣe I love you. kò mọ́ra bò máa sọ I love you. ẹ sọ sókè dáadáa. kò mọ́ra ni. ẹ sọ dáadáa gbọ́ ayá gbọ́ I love you. ó lè jẹ́ bí táwọn èèyàn máa lọ máa dìmú nìyẹn. ẹ dárúkọ wọn ni ìyàwó mi o lábájá o mo nífẹ̀ẹ́ rẹ. mi ì fẹ́ ṣe promotion ni. ìwọ ni ẹ ṣe promotion ilé. ìyàwó mi o ìyá Ajéwọlé mo nífẹ̀ẹ́ rẹ. ìyá Ajéwọlé wọ́n ń kí yín o wọ́n ní pẹ̀lú gbogbo gíran táwọn ti wù àwọn nífẹ̀ẹ́ yín nù. tó kábíyèsí ọlọ́run bá mi Èdùmàrè Bíríkìtì Ọlábìrìkìtì ògo orúkọ mi ò yípadà mi Sàmáìtì lóko tẹ́mi ìjọba kó ti ṣe jí gbé ọmọ Ẹ̀gbá mọ́lẹ́sàbí àgbà kàlà ọmọ ẹ̀rín jogún ọlá ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé ọmọ ìjà yóò jẹpa ìjà yóò kú mi ẹlẹ́nà àtẹ́ẹ̀ká ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ ẹ mọ̀ pé èèyàn ní baba kó máa nílé ti ìyá ìgbèyìn ní mí ìgbèyìn mùtú ọmọ àgbèyìn kékeré tó mẹ́mú ògbóǹgbò olùwọ̀lọ́ bìrìbìrì wá tiẹ̀ mọ́rùn pínpín èrò ẹ̀ tẹ́ bá ń gbọ́ orò òun ni ti ará àgbèyìn bẹ́ẹ̀ ni a máa fèyí kí gbogbo wa pé a tún lọ ó tún di ọjọ́ mẹ́jọ gbogbo yín pátápátá ire gbangba òun ni a fi rí ọ̀sẹ̀ tó ń bọ̀ ọdún yìí àtúrà pẹ̀lú gbogbo wa láṣọ ọlọ́run bá mi Èdùmàrè ó yẹ kí àwọn aráalé ó dìgbà. mo kí gbogbo ilé o ẹ bá wa subscribe kẹ bá wa like ẹ o kẹdẹ bá wa máa share náà
so ọwọ́ tẹ fi ń tẹ̀ kò ní rọ o àmín 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 a máa rí yín bá o àmín ojú àmín tí ẹ̀dẹ̀ fi ń wò wá kò ní fọ́ àmín orúkọ mi ò yí padà olúwa ṣeun fún mi Akóredé làwọn èèyàn mọ̀ mí sí òun yà àwọn èèyàn lẹ́nu bí Akóredé yẹn ṣe wá bọ̀ kò tí ì ṣe ìsìn. bàbá tagbótagbó. Eh, tẹ bá fẹ́ rà gbó ẹ jẹ́ ká ṣe promotion náà àti gbàgbé a sì gbà wá láàyè ẹ fẹ́ rà gbó lóríṣiríṣi àwọn nǹkan tó bá ń dà yín láàgọ̀ ara ẹ pè wọ́n ẹ fi nọ́mbà yín síta fún àwọn èèyàn tó tún lè pè yín gbogbo àgbo nǹkan tẹ̀ ń tà tó fẹ́ rà nǹkan kíkan tó bá ń ṣe èèyàn nǹkan kíkan tó bá ti ń ṣe èèyàn a máa treat ẹ̀ once tó bá ti ní test nínú tó tá bá ti rí test a máa mọ nǹkan tá a máa ṣe fún ẹnìyẹn so ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 091 29 89 597 lẹ́ẹ̀kan sí ẹ tún pè 091 29 89 597. ẹ ṣeun àwa náà ń lọ nu o a ti ń fi àsìkò yìí àti fi ń lọ ẹ fẹ́ pè wá ní ká gbé yín wá sórí ètò kẹ́ ẹ wá share experience yín tàbí ó ní nǹkan míì tàbí kejì tẹ́ ẹ fẹ́ ṣe ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0191 98 303 30 ó dìgbà o ire lójú owó ń rí.